àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, àwọn ọmọ mi àwọn ọmọ wa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, gbogbo ìran Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé pátá àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. ẹ jẹ́ bèrè lọ́wọ́ ara wa ṣé bẹ́ẹ̀ lórí ni àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ náà ni gbogbo wa gan la lè wí tá a lè sọ bẹ́ẹ̀ even gan nílùú tí mo wà yìí nílùú tí mo wà yìí gangan pàápàá gbogbo wa la mọ̀ wípé àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. ṣùgbọ́n nígbà tá a bá sọ wípé Yorùbá ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, ǹjẹ́ iná ògo yìí kò máa wá kí ò lọ ẹ̀yìn díẹ̀ báyìí? tá a bá wá ń pariwo, tá a bá ń kígbe, tá a bá ń sọ pé kí ló dé, ẹ jẹ́ kí gbogbo nǹkan ó rí bó ṣe yẹ kó rí, ẹ jẹ́ kí gbogbo nǹkan ó da bó ṣe yẹ kó da, gbogbo nǹkan ń dagun, gbogbo nǹkan ń bàjẹ́, tá a bá wá sọ pé ọ̀nà wo ni ká gbégbà kó bá lè dáa. alẹ́ máa wò wípé àwọn kan wọn ò ṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ kán ṣe. ṣùgbọ́n ẹ jẹ́ ká kí àwọn bàbá mìíràn, àwọn bàbá kan wà tó jẹ́ pé a ò lè fi ọ̀rọ̀ wọn, a ò lè kó dànù, wọ́n ti ṣiṣẹ́, wọ́n dẹ̀ sì ń ṣiṣẹ́ síwájú àti síwájú sí náà ni. ṣùgbọ́n ẹ wá wo bí wọ́n ti ṣiṣẹ́ tó, nǹkan kankan ò jẹ́ kíṣẹ́ náà yọ. ìgbà mélòó gan-an ni Yorùbá ti jẹ pírẹ́sídẹ̀ǹtì orílẹ̀-èdè Nàìjíríà? ìgbà mélòó gan-an làwọn ológun Yorùbá tó jẹ́ Yorùbá tó jẹ́ pírẹ́sídẹ̀ǹtì Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? a rí wípé ohun tí wọ́n ti ṣe lákòókò tí wọ́n ní Western Region lórílẹ̀‐èdè location 9 kò sí nǹkan míì tó tún padà wọnú orílẹ̀‐èdè yẹn gẹ́gẹ́ bí nǹkan tuntun, gẹ́gẹ́ bí ohun àmúyangàn kan. fún àpẹẹrẹ, òmóòmáwòrán àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀ ó wá ní àkókò tí bàbá Awólọ́wọ̀ tó jẹ́ prime minister. àwọn nǹkan mèremère bíi Cocoa House àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn eléyìí táwọn Buhari ṣẹ̀ wá sọ pé wọ́n fẹ́ ṣe rúgà, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwo yìí, bàbá yìí ó ti ní àfojúsùn wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣùgbọ́n a wá ṣàkíyèsí wípé ìfún gan ilẹ̀ Faransé gan fún ara rẹ̀, Yorùbá wọ́n ní ilé iṣẹ́ òmóòmáwòrán tá a mọ̀ sí tẹlifíṣàn kó tó di wípé ilẹ̀ Faransé ní. wọ́n pe ìlú kan ní Malaysia. ìlú yìí wọ́n wá sí ìpínlẹ̀ wa, wọ́n wá mú ẹyìn, ìyẹn gbogbo wa la mọ ẹyìn dáadáa, tí ò bá sì mọ ẹyìn, ìyẹn tá ń pè ní palm kernel, èso ẹ̀ wọ́n wá mú ní ọ̀dọ̀ wa, wọ́n lọ gbìn. ní báyìí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ó pẹ̀lú tó ń ṣọrọ̀ ajé fún ìlú tí mò ń sọ yìí. now ayé ìgbà kan tí mò ń wí yìí, iléèwé ọ̀fẹ́ òun ló wà níbi tí bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n ń darí. àwọn ará òkè ọya, àwọn Buhari nígbà tí wọn ò kọ́mọ níwèé tí wọn ò kọ́mọ níwèé, wọ́n mọ̀ọ́mọ̀ torí pé ránkà dèdè náà fẹ́ káwọn èèyàn máa ṣe fáwọn. ohun tó sì fà á tí àlùmọ́ǹjìrì fi lu òkè ọya pa nìyẹn. ohun tó fà á tẹ́ fi rí bandit tó fi kún bẹ̀ nìyẹn. ohun tó fà á tẹ́ fi rí castle rustlers, àwọn tí ń kó màálù tí wọ́n ń jí ẹranko, ohun tó fà á tó fi kún bẹ̀ nìyẹn. bákan náà ẹ̀wẹ̀ ní òkè ọya lọ́hùn, ohun tí tó mú kí àwọn èèyàn má lọ sílé ìwé ni àwọn gangan, àwọn èèyàn wọn gangan, àwọn ló ṣe okùnfà ẹ̀. ṣùgbọ́n nígbà tí bàbá Awólọ́wọ̀ tó sọ pé lábẹ́ bó ti wù kórí owó kòkó ìtawà bá ní nísàlẹ̀ ń bí o, àtowó ẹ̀yìn tá a bá ní níbí o, a máa fi rán àwọn ọmọ wa lọ sí ilé ìwé. ó wá mú ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́, ó wá jẹ́ kó rọrùn fún àwọn bàbá ńlá wa nígbà náà lọ́hùn. ètò jẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń darí wa lọ́wọ́lọ́wọ́
tán wà ní ipò senator, tán wà nípò gómìnà, tán wà nípò House of Assembly àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí tó jẹ́ pé wọ́n jẹ àǹfààní ẹ̀ torí pé bàbá yẹn ní àfojúsùn tó dáa. Òun lè fi rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tán fi ń dé fìlà bàbá Awólọ́wọ̀ torí pé kò sẹ́ni tó fẹ́ bó lórí burúkú jórúkọ papọ̀. Mo bẹ̀ wá mọ́mí àti dádì, ẹ má ní àròyé mi fẹ́ pọ̀, mo fẹ́ kẹ́ bá mi pín ètò yìí dáadáa torí solution ló kù. Àti rojọ́ àti sọ̀rọ̀ àti sọ pé àwọn ọba ò yẹ kán ṣe nǹkan tán ṣe. Ọ̀pọ̀lọpọ̀ a máa dúró de Ìgbòho, ọ̀pọ̀lọpọ̀ a máa dúró de Ìbà Gani Adams, ọ̀pọ̀lọpọ̀ ń dúró de Aláàfin Ọ̀yọ́, ọ̀pọ̀lọpọ̀ nínú wa à ń dúró de ọba Ọ̀ọ̀ni, ọba ilé ẹni alágbáradà. Rárá, ṣe rí kó tó di wípé Gani Adams sì di Gani Adams, òun fún ara rẹ̀ jà kó tó di wípé ó lókìkí tó dédé ipò tó dé yẹn ni. Kó tó wá di wípé Ìgbòho gan jẹ́ Ìgbòho, òun fún ara rẹ̀ forí lakú kó tó di ipò tó dé ni. Kó tó di wípé à ń porúkọ bàbá Awólọ́wọ̀, òun náà fún ara rẹ̀ forí lakú kó tó débi tó dé ni. Ìwọ gan fún ara rẹ̀ in tó lè ṣe ni, in tèmi gan fún ara mi gbọ́dọ̀ ṣe ni. Ìdí nìyẹn tí a ò fi gbọ́dọ̀ sọ pé a fẹ́ dúró de ẹnikẹ́ni kó tó di wípé à ń jagun kan àbí ẹṣẹ́ rí ẹni bá ti ń dúró de ènìyàn òun kó bá yí ara rẹ̀ ni. Ìdí nìyẹn tí gbogbo wa gbọ́dọ̀ múra tán láti di alágbára láyé ìtara wa. Now, báwo la ṣe wá lè di alágbára? Solution yẹn gangan, ẹ má jẹ́ kí a blame ẹnikẹ́ni. Ẹ má jẹ́ ká sọ wípé àwọn bàbá kan ẹnu wọn ò kò kíní kan. Tí wọ́n bá ṣe pẹ̀lú ẹni tó sọ pé ẹnu Yorùbá ò kò, a jẹ́ pé ara rẹ̀ gangan pàápàá, a jẹ́ pé ara rẹ̀ ń fájò. Ara rẹ̀ ń fájò. Ṣé rí téèyàn bá ti ń dúró de àwọn tí ń fànìyàn sẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ wọn kì í dé dikọ̀, wọn kì í débi tí wọ́n ń lọ. Dẹ̀ wá wò ó, sórí Yorùbá nation tá à ń pariwo ẹ̀ moving train ni. Gbogbo ẹnu ni mo lè fi sọ fún yín. Gbogbo ẹnu mo fi sọ. Now, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, kí ló wá fà á tọ́lọ́pàá kàn jáde tákàn yìnbọn pààyàn tí ò ní sí nǹkan tí wọ́n fi ṣe? Kí ló wá fà á tí sójà ọkàn wo ẹni tó sọ wípé afẹ́ kíná wà, afẹ́ kọ́nà tó dá wà, tí sójà ọkàn lọ yìnbọn pa wọ́n? Kí ló wá fà á tó jẹ́ wípé àwọn sínétọ̀ wọ́n máa sùn ní ibi tí a rán wọn lọ sí nínú chamber, wọ́n máa sùn bẹ̀? Kí ló wá fà á tó jẹ́ pé ààbò tiẹ̀ wá sí? Kí ló wá fà á tó jẹ́ pé àtọmọdé o àtàgbàlagbà o nǹkan tó wo oníkálukú ló kàn ń ṣe? Ó wá di wípé ìlú yẹn gangan pàápàá ìlú tó jẹ́ wípé àti nìkan tá à ń pè ní value system, ta ní gbèǹdéke nǹkan tá à ń fẹ́. Torí nígbà tí irú mi tí mò ń dàgbà, mo sì rántí tí ìyá mi ta sọ wípé ẹ gbé ọ̀gẹ̀dẹ̀ yìí o, ẹ gbé lọ sí oríta o, tẹ bá dóríta ẹ kó òkúta báyìí báyìí kó síbẹ̀, tá bá dẹ̀ ti kó iye òkúta yẹn tá bá ti fi síbẹ̀, iye tán fẹ́ tà nìyẹn, bíi náírà 2 ni o àbí kọ́bọ̀ 3 o, a kó òkúta bíi 4 a kó síbẹ̀, ó ti di kọ́bọ̀ 4 nìyẹn. Ìgbà tá a bá padà lọ ní ọjọ́rọ̀, a lọ rèé kó nǹkan tá a kó síbẹ̀ yẹn, owó la máa gbé, wọn á ti rà á tó wọn á dẹ̀ kówó síbẹ̀. Bọ̀ kí ló wá fà á tá àwa fi lè ṣe bẹ́ẹ̀ mọ́ báyìí nísìnyí? Kí ló fà á tó jẹ́ wípé bọ́lọ́pàá bá tiẹ̀ ń lọ, even gan pàápàá àwọn àmì gan kò tẹ̀sẹ̀ tó respect wọn mọ́? Kí ló wá fà á tó jẹ́ wípé ẹni tí ò bá ti mọ̀yàn kò lè ríṣẹ́ nílùú location 9? Kí ló wá fà á tó jẹ́ wípé wọ́n ó ṣe ọ̀nà láti ìlú Èkó sí Ìbàdàn, wọ́n ó fòdìdí 20 ọdún ṣe tí wọ́n ò ní parí ẹ̀? Kí ló wá fà á tó jẹ́ wípé iná tá a ti ń ṣẹ́, tá a bá wọlé tá a máa ṣẹ́ ẹ̀kan náà mọ́ iná tí iná máa wá tó wá di wípé iná máa lọ? A rí ìlú tó jẹ́ pé wọn ò tí ì ní iná ní area Ondo State bẹ́ẹ̀ níbi Ìkálẹ̀ mẹ́ẹ̀, wọn ò tí ì ní iná lé odindi yóò máa lọ sí 20 ọdún báyìí. Kí ló wá fa gbogbo rádaràda wọ̀nyí?
kí ló wá fa gbogbo rabaraba tó bá orílẹ̀-èdè tá a pè ní orílẹ̀-èdè tó kún fún wàrà àti oyin? Ohun ẹyọ kan péré ló fa wàhálà yẹn. Tẹ́mi àti ẹ̀yin bá sì wá fẹ́ kúrò nínú wàhálà tí mò ń sọ nípa ẹ̀ lónìí, àyàfi solution yìí tá a bá tẹ̀lé. Ṣùgbọ́n tá a bá ti tẹ̀lé, ìyà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni sà, tá a bá fẹ́ gba Yorùbá nation, solution yìí náà òun la máa fi gbà. Ẹ jẹ́ kí n fi fọ́nrán kan hàn wá. Ní ọdún náà lọ́hùn, nìkan bí ọdún mélòó kan sẹ́yìn, sínétọ̀ kan sọ̀rọ̀. Ó sọ nípa ìṣòro tó dojúkọ orílẹ̀-èdè yìí gangan. Man speaking on constitution ìyẹn. Ìṣòro tí wàhálà tó kó nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Now tí ẹnikẹ́ni bá wá sì ń sọ fún mi wípé ká wá máa lọ dìbò lórí ìṣòro yìí ní 2023, ṣé Bọ́lá Ahmed Tinubu ó lóun fẹ́ lọ? Ọbásanjọ́ ṣe irú ẹ̀ tẹ́lẹ̀. Ọbásanjọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọbásanjọ́ bàbá ńlá bàbá ẹ̀ tó gbójú lọ tó wà nù mílítírì. Bákan náà tó dẹ̀ tún wálé odindi ọdún 8. A mọ̀ pé Ọbásanjọ́ yẹ kó fọwọ́ bojú ara ẹ̀ báyìí ni. Mo dẹ̀ mọ̀ pé bàbá yẹn torí pé aládùúrà ni. Ọkàn ẹ̀ á máa sọ fún yín pé ó bá dẹ̀ mọ̀ kó o ti change constitution yìí nígbà yẹn o. Ìṣòro ẹyọ kan péré torílẹ̀-èdè yẹn nìyẹn. Kò sẹ́ni tí ìbá máa pariwo pé Yorùbá nation ń lọ, Biafra fẹ́ lọ, Middle Belt fẹ́ lọ, tí ìbá jẹ́ torí ìṣòro ẹyọ kan yìí. Ìṣòro ẹyọ kan yìí péré òun ló jẹ́ kí àwọn ọlọ́pàá máa pààyàn pàkúpà, òun ló jẹ́ kámi ò máa pààyàn pàkúpà, òun ló jẹ́ káwọn sínétọ̀ máa ṣe bí Ọlọ́run, òun ló jẹ́ kí ẹlòmíì akàn máa gbowó, akàn ra ilé, akàn ra mọ́tò jọ, agbàgbé wípé èèyàn ń kú. Constitution yìí náà ni. Ẹ gbé jáde, ẹ jẹ́ ká rí. Ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi share kẹ́dẹ̀ like ẹ. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ àwọn Fúlàní Ọ̀yọ́ state yẹn ni mo fẹ́ sọ fún yín. Voice mi là máa ń gbọ́ lábẹ́. Èkó ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Voice tá à ń gbọ́ ni pé ọ̀rọ̀ Fúlàní. Ẹ jẹ́ ká gbọ́ voice bàbá yẹn. Peace and it will never achieve progress. Mr. President, sir, one of us quoted from this constitution and went ahead to make prescription for how to move forward. I dare to tell this nation today that this is the problem. This constitution can never give us progress. This constitution can never give us peace. This constitution can never give us unity. And unfortunately, most of us in this National Assembly, we don't have the spine to face what we need to give this republic to have peace and progress. What do I mean? This constitution has 68 items. 68 on the exclusive list. This constitution has only 12 on the concurrent list. And those 12 are written so nebulously, so fraudulently, that you know that the intention is to even undermine those concurrent lists. That is why those who want unity and peace in Nigeria must first remember that the name of our republic is not just Nigeria. The formal name of this republic is Federal Republic of Nigeria. Unfortunately, we don't run a federalist system in Nigeria. Otherwise, what is so unique
about all those things that are in the exclusive list. We used to have a parliamentary system. And then we wanted unity, we wanted peace, we wanted progress, and we therefore said we are going to go with a presidential system. Honestly, there are many presidential systems in the world that have peace and progress. I can't quarrel with that. But we must put in place the same safeguards that presidential system across the world put in place so that you can have what it needs to run the society. When a nation or republic cannot keep faith with justice and with the truth, Nàìjíríà ní òun ni constitution yẹn, then báwo ni constitution yẹn ṣe wá sí tó ṣe wá wáyé látọwọ́ ta ni ọwọ́ àwọn ológun ni. Ṣé rí ìwé òfin tó ń jẹ́ kí ìlú ó tòrò, tó ń jẹ́ kí ìlú ó dáa, òun ló máa fún ẹ níná, òun ló máa fún ẹ ní education, òun ló máa fún ẹ ní insurance, òun ló máa fún ẹ ní ohun láti sọ̀rọ̀, òun ló máa fún ẹ ní ààbò, òun ló máa fún ẹ ní ọ̀nà, òun ló máa fún ẹ ní ohun gbogbo téèyàn ń ṣe tó fi ń jẹ́ ènìyàn ní abẹ́ ọ̀run. Ṣùgbọ́n eléyìí tá a ní 60s nígbà tí àwọn ológun wá, wọ́n dojú ẹ̀ bolẹ̀, wọ́n dojú ẹ̀ bolẹ̀. Bàbá Ọbásanjọ́ sì wà lára àwọn tó dojú constitution èyí tí a ní Western Region ó pẹ̀lú wọn, torí a ò gbọ́dọ̀ máa pariwo Fúlàní Fúlàní Fúlàní. Nígbà tó ń wá tún padà wá, kí ló mú bàbá Ọbásanjọ́ ní tó ṣẹ̀ṣẹ̀ wá ń kọ lẹ́tà yìí pé ìjọba Buhari ṣe báyìí, ìjọba Jonathan ṣe gbá, ìjọba Yar'Adua ṣe kòkò bàbá ṣáàsùn, ó padà wá lódìdí ọdún 7, Ọlọ́run fún lórí ọ̀fẹ́ ọdún 7. Bàbá Ọbásanjọ́ tá a sì ń sọ̀rọ̀ yìí, ó lórí ọ̀fẹ́ báyìí, Ọlọ́run sì fún láǹfààní báyìí torí pé aládùúà ni, ó dẹ̀ ṣe wà gẹ́gẹ́ bí ènìyàn, ó ń gbọ́n, ó lè sọ̀rọ̀, tó bá sì sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo ayé ló máa ń mì. Kí ló dé tí bàbá yìí ò pariwo wípé constitution táwọn gbé wá yìí o, àwọn gẹ́gẹ́ bí ológun, òun ló ń ba ayé àwọn ọ̀dọ́ jẹ́, òun ló ń ba ayé ọjọ́ ọ̀la jẹ́, òun ló jẹ́ kẹ̀jẹ̀ ó máa ṣàn lórí Nàìjíríà. Ó jẹ́ n tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Constitution yìí kan náà yìí, òun ló fa, ẹ jẹ́ ká fi fọ́nrán yìí hàn wá, òun ló kó wàhálà ilé yìí sílẹ̀. Bàbá Ọbásanjọ́ fún ara ẹ̀ ló ń sọ̀rọ̀ bí o. Constitution yìí kan náà ni bàbá Ọbásanjọ́ sọ pé ẹ lọ́ máa yìnbọn pa àwọn OPC, ẹni tẹ́ ẹ bá ti rí ẹ fìbọn fọ́ orí wọn dànù. Constitution yìí kan náà ni, torí pé tá a bá ń pariwo Fúlàní, ó yẹ káwa náà tá a bá bẹ́ràn wí, ó yẹ ká bẹ́ràn wí. Ẹ pín ètò yìí bó ṣe ń pín ayé ò ní pín ẹran ẹ jẹ. Ẹ máa gbọ́ nǹkan tí Ọbásanjọ́ sọ nígbà náà lọ́hùn o. Any criminal should be shot at sight. But now they have even got additional instruction. Anybody who calls himself OPC should be arrested, or if he doesn't give himself to arrest, he should be shot at sight. We cannot allow this country to be taken over by hoodlums and criminals. The police have acted according to the instruction they have been given, that any criminal should be shot at sight.
But now, they have even got additional instruction. Anybody who calls himself OPC should be arrested, or if he doesn't give himself to arrest. Ẹ bá mi share program dáadáa. Ẹ tún bá mi gbé fọ́nrán tó tún tẹ̀lé yẹn. Ẹ tún bá mi gbé jáde. Allow this country to be taken over. Ọbásanjọ́ ló sọ yẹn o. Ó wà nípò lákòókò tó yẹ kó ṣe. Ẹgbẹ́ ti ẹni tó ẹgbẹ́ ara nǹkan tí Ọbásanjọ́ àtàwọn ológun tó ń kó sílẹ̀ òun lè listen. Lekki, they shoot in Lekki. What causes the shooting? Is it not we? On Tuesday morning again, nobody touched you. Nobody even harassed any youth. You went to Ajegunle, what they call that place? Ajeromi Felodun local government. To burn that place. No, to Tuesday morning, no any curfew then. You went to that local government to burn it down. From there you went to Orile. Look, I saw that one live. I was crying. You decided to beat the police officer to the last, killing him, macheting him. That, they killed that man. Not on Tuesday morning. And Yoruba will say, only Ilu Oni Vejo too now. The governor now wake up and said, enough is enough. There should be a curfew on Tuesday afternoon. Then you said you are still in Lekki. Mr. Speaker, we had it clearly in what they are sending all this. You can have lacuna. Maybe you may pull lacuna in that their committee. So search the constitution for them. That is it. If the governor can pronounce something in the state, and you people decided that you will not go away, who are we? Are we going to take a law into our hands? Is that day that we want to hand the SARS and make sure they replace another one? Mr. Speaker, let me just leave that one in case for the people that want to work on that. Work. Don't say only Lekki. They said they remove camera at the end of the day. But some of them don't know what they are talking. The person that is managing a place, you will not allow you to damage. They don't even know differentiate between the camera and the one that is major captioning. You assist again. Before people are just mentioning Lekki, they shoot in Lekki, they shoot in Lekki. Ẹ ṣe ǹjẹ́ ẹ mọ ẹni tó ń sọ̀rọ̀ yìí yóò bá tú lẹni tó ń sọ̀rọ̀ yìí o. So tó bá jẹ́ ọmọ tiẹ̀ náà fìbọn pa ń Lẹ́kì bó ṣe máa sọ̀rọ̀ nìyẹn. Àti bẹ́ẹ̀ irú wọn bẹ́ẹ̀ òun ló fà á lára Lagos Assembly yẹn náà. Yeah, no, this guy right here. No, yeah. Lára àwọn Lagos Assembly òun náà ni obìnrin tó lọ ń fi palliative tó lọ fi ń ṣe birthday tó ń rọ́bìṣì àwọn youth. But kí ló fa gbogbo kìíní 1999 constitution ni. Now tá bá wá sọ pé solution wà, tí n bá ń sọ fún ẹ wípé solution wà, gbà bí mo ṣe wí yẹn, solution tó dẹ̀ wà ní wípé ẹ̀yin ọ̀dọ́ èyí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ pé EndSARS yẹn, in tí ẹ máa pariwo ẹ̀ báyìí ni wípé end Nigeria, no 2023 election with the said constitution. Constitution yìí ló gba omi lọ́wọ́ ẹ, òun ló gba láfíà ẹ, òun ló gba hospital, òun ló gba ọ̀nà, òun ló gba iná, òun ló gba omi. 1999 constitution yẹn ló sọ wípé kí Buhari kó lọ ní odindi oṣù mẹ́fà, kó lọ gba 100 almost 200 days, kó má bẹ̀jú wẹ̀yìn. 1999 constitution òun ló sọ fún Buhari wípé kó wá kó máa ṣe bó ṣe wù. 1999 constitution ló sọ pé kóhun bá ṣẹlẹ̀ kí Buhari tí ò bá ní sọ̀rọ̀ kò sí nǹkan tẹ́ ẹ fi ṣe. 1999 constitution ló sọ wípé kí àwọn senator tán bá ti dé chamber wọn kan sùn kankan máa ń sùn, tó bá dẹ̀ ti at the end of the month kan gba 50 million, then owó constituency kékeré nìwọ̀n yẹn o, allowance. 1999 constitution yẹn òun ló sọ wípé kí Dino Melaye kó ní 200 pieces of wristwatch, 200 pieces aago ọwọ́ tí ò mọ nǹkan tó fẹ́ fowó yẹn ṣe. 1999 constitution ló sọ pé kí Akérédolú kó máa lo Àmọ̀tẹ́kùn fún politics. 1999 constitution yẹn
òun ló sọ pé kí àwọn gómìnà kí wọ́n tọwọ́ bọ owó tó bá wù wọ́n kí wọ́n ná. Ṣé ẹ wá rí wọ́n pe kinní kan ní exclusive document tó jẹ́ wípé wọ́n yọ kúrò ní ara constitution yẹn ó jẹ́ 68 tán yọ kúrò ńbẹ̀ tó jẹ́ wípé òun ló gba àlàáfíà tó bá ń sọ̀rọ̀ nípa pé ṣẹ́rí 1999 constitution ló sọ pé kí Lai Mohammed kó máa sọ tó wù ú kó sọ pé ẹ̀yin tẹ́ fẹ́ ẹ ò gbọ́dọ̀ a lè sọ pé kó má sí social media mọ́ 1999 constitution ni 1999 constitution kò yẹ yín òun ló sọ wípé kẹ́ ẹ lọ dìbò tẹ́ ẹ bá ti tò gbọ́ọ̀rọ̀ lórí ìbò tẹ́ ẹ bá ti lọ dìbò yẹn tí wọ́n fún yín lówó tí wọ́n máa fún yín láǹkàrà yẹn 1999 constitution yẹn òun ló fa àbòbò wọn pé kán máa ṣe nǹkan tó wù wọ́n tó bá wù wọ́n wọ́n á gbé helicopter wá bẹ̀bí ti Kogi wọ́n á pa àwọn tán bá lè pa 1999 constitution ló sọ pé kán máa ṣe bẹ́ẹ̀. So tẹ́nìkan bá sọ fún ẹ pé kó wá lọ dìbò ní 2023 tó bá fìbọn pa ẹ wọ́n pa ẹ gbé ni. Tẹ́nìbọ̀dì bá sọ fún ẹ wípé kó wá dìbò pẹ̀lú 1999 constitution yí pé o máa wọlé irọ́ ni fake ni. ẹ máa gbọ́ nǹkan tí mọ̀ ní sọ ẹ lísì sí mọ̀ ní o àmì ní o 1999 constitution òun fún ara ẹ mọ̀ ẹ jẹ́ ká gbọ́. Who will tell you I will shoot you or I will kill you and nothing will happen. But the gentleman is correct, nothing will happen. Because in the past people have killed and nothing has happened. How many cases have been investigated by the IG? How many? How many SARS personnel have been held, as culprits and made to face the law? So the man is right when he stops you in your car and discussing with you and tell you if you are not careful, I will waste you and nothing will happen. And he tells it to your face. Frankly speaking, I've sat in the car once with my family, my wife and kids. I was stopped by a policeman. I was in Mufti. I didn't bother to introduce myself in my usual way because I feel allowed the gentleman to do his job. But you will not believe he started stepping beyond his bounds. When eventually he discovered, I am an army colonel, I expected that as a disciplined security man, you come to attention and pay me my regards. He was asking me, so what do you have for the boys now? Hey, bloody sergeant, you are asking me, after knowing who I am? I'm disappointed. I looked at him, I said, well, I don't blame you. I blame the training you had because my driver wouldn't do that to your boss. It's unfortunate. And while I kept talking, my wife became jittery that, look, this man is holding a weapon. Drive off, baby, before this man begins to misbehave. I had to understand what she was saying, and I drove up because I'm there with my entire family. This guy will waste you, and nothing will happen. This is Nigeria. That is the level of impunity now which our police... It's okay, because we have a lot of them. Because I'm not making this up. This is Colonel. This is Colonel. Ó ń sọ ìyàwó ẹ̀ ní máa jẹ́ ká máa lọ fọkùnrin sílẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́pàá yẹn gbọ́ pé Colonel ni ó tún béèrè bribe lọ́wọ́ ẹ̀ ní ìlú tí mo wà yìí tán bá gbọ́ pé o sọ̀rọ̀ bribe lásán ayé olúwa ẹ̀ ta torí wípé ìwé òfin yẹn ṣiṣẹ́ ṣe rí 1999 constitution tẹ́ ẹ bá wo ibì kan bẹ̀ ó sọ pé we the people àwa kọ́lakọ́ àwọn èèyàn kan péré èèyàn ẹnìkan ló jókòó sínú ilé táwọn ológun pè papọ̀ tó ń kọ constitution yẹn ipa 12 péré ló wúlò níbẹ̀ ìfùgàn àwọn senator kò sí nǹkan tó lè ṣe lórí constitution yẹn wọ́n kàn sọ pé wọ́n amend ìdí tẹ́ fi rí àwọn senator àti àwọn òṣèlú tó wà ńbẹ̀ tán fi sọ ohunkóhun ni wípé owó tí wọ́n ń jẹ nídìí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn gan mọ̀ wípé haramu àti ẹ̀jẹ̀ ènìyàn òun ni wọ́n ti ń jẹ nínú constitution yẹn so tí ẹ̀yin youth mo wá ń sọ fún yín wípé ẹ má pariwo NSIS mọ́ ẹ sọ wípé end Nigeria then ẹ sọ fún wọn wípé end 1999 constitution tó bá ti lè tí constitution 1999 bá ti kúrò
gbogbo nǹkan tí à ń sọ yìí àlàáfíà dẹ̀ mọ́ dé. Àwọn ológun ló gbé 1999 constitution wá. Dẹ́ni bìkan wà ní inú constitution tẹ́ ń wò yẹn. Òun ló fún senator kan pé kó lọ fẹ́ ọmọ kan ní ìlú kí lorúkọ ìlú yìí ṣé Cairo. Ọmọ ọdún 13 ó sọ pé ó lè fẹ́. 1999 constitution yìí òun ló jẹ́ kí chief justice Nàìjíríà kò lọ sí school amòfin, school sharia ló lọ. 1999 constitution ló sọ wípé kí Buhari kó anybody tó bá ti wù kó ṣàmú wábẹ̀. 1999 constitution yìí òun ló sọ wípé kí Fẹ́mi Adésínà máa dédé máa sọ̀rọ̀ kó máa sọ wípé child play ní ọ̀rọ̀ akàn sọ̀rọ̀ nyapala kò sẹ́ni tí ó mú. 1999 constitution yìí kan náà yìí òun lè fi wò ó tó jẹ́ wípé paracetamol lásán wo fúnra ìyàwó Buhari ló sọ wípé kò sí paracetamol ní Aso Rock ní kílíníìkì, kò dẹ̀ sí nǹkan tó ń ṣe sí títí dòní. 1999 constitution yìí ló fà á tẹ́ ẹ fi rí ọkùnrin tó dákú tó ń ṣe interview fún tó sọ pé off the mic tó dákú owó NDDC. Àwọn tí wọ́n dẹ̀ lọ sí school nípa NDCC wọn ò rówó wọn san nílùú òyìnbó. Let me shock you. 1999 constitution ló sọ wípé kí Buhari àti Lai Mohammed àti Tinubu àti kí lorúkọ ajá Aso Rock Ọ̀ṣínbàjò Pastor Ọ̀ṣínbàjò òun 1999 constitution òun ló sọ pé kán máa recruit Boko Haram kán máa recruit wọn sínú army kán máa pa àwọn èèyàn. 1999 constitution yẹn ni kò sí nǹkan tá a lè ṣe with this constitution. It's just a fraud. Kò sí 1999 constitution yìí kan náà ẹ̀yin tẹ́ ń jà fún SARS ẹ kàn ń waste time yín ni. Òun ló fà á tí wọ́n fi ń freeze account yín. Kò sí nǹkan tẹ́ ẹ máa lè ṣe àyàfi tá a bá sọ wípé end Nigeria with the constitution. Without that you are joking. Tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ lọ dìbò tí Tinubu bá lọ dìbò bọ́n ṣe pa Abíọ́lá náà ṣe máa pa. Ẹ gbé fídíò yìí jáde kẹ́ ẹ gbọ́ nǹkan fẹ́nu wọn sọ. Constitution 1999 òun ló fà á. Ẹ gbé yẹn jáde. No. This one. Yeah. That one. Bring it out. It's so crazy. Ẹ máa gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ níbí o. Raised a controversial at the Northern Leaders Conference. One of the lead speakers, Alhaji Usman Bugaje, raised a controversial issue on the ownership of the nation's crude oil domiciled majorly in the Niger Delta. According to him, it's wrong for any state to claim that it's oil producing because 72% of the total land mass in the country belong to the North, and that by the United Nations law, it's only the North that actually has the right to claim ownership. How Nigeria's leaders should think. Ṣé gbọ́ nǹkan tó sọ? Wọ́n lọ sí ìpàdé àwọn northern ní Òkè Ọya. Ó wá ń sọ fún wọn wípé ṣé rí epo táwọn Niger Delta ní àbí Ondo ní àbí àwọn kinní kan ní you are playing on that thing. Wípé epo yẹn ń kọ́ o kì í ṣe ti àwọn tó ní wípé àwọn north ló lépo yẹn. 1999 constitution òun ló sọ fún bẹ́ẹ̀, òun ló fún láyé yẹn jẹ, òun ló ní ká máa ṣe bó ṣe wù wọ́n. Tí ẹnikẹ́ni bá sọ pé òun fẹ́ lọ dìbò, ẹ bá mi fi fọ́nrán yìí hàn wọ́n. Tó o bá sọ pé 2023 ipe Yorùbá náà máa dìbò fún torí bọ̀bọ̀ kan jáde tó ń ṣẹnu yánmọ́yánmọ́, ẹ talk on constitution yà. Tí bọ̀bọ̀ kan ṣẹnu yánmọ́yánmọ́ tó sọ pé Tinubu òun ló sì lè sọ̀rọ̀ báyìí, wọ́n máa pa Tinubu dànù ni. Kò dẹ̀ sí nǹkan tẹ́nibọ̀dì máa ṣe sí torí 1999 constitution yìí òun ló fún wọn láàyè kan pa ẹni tán bá fẹ́ pa. Listen.
Aymana, go. Aymana. 1 minute. Come inside. You spoke about the Northerners preparing for 2023. Yeah. And quite a number of people have said, why would this man be saying that Northerners should prepare for 2023 again? Yeah. Aren't there other people in Nigeria? So could you expatiate on that? This is democracy. And democracy, we run a constitutional democracy. And constitutional democracy is all about people. It's about number. And I have no doubt in my mind, we have the number. I don't want to sound immodest. The 2015 election, 2019 election has clearly defined who is who. I'm not trying to be arrogant, and I'm also not saying that it's a thing that must be forcefully on Nigerians. But I'm saying, considering the fact that a lot of things had happened, let me make mention of two things. One was, vividly remember Obasanjo had a regime from 1999 to 2007, uninterrupted. Now, hand over power democratically to Yar'Adua. Yar'Adua only lasted 1 year. The second year, he was ill. We had an acting president in that capacity, which is Jonathan. Jonathan had 1 year. Umaru had only 1 year. Jonathan had the other year. Then subsequently, there was issue of doctrine necessity that suddenly, after the demise of Yar'Adua, the second year and few months, there was issue of doctrine necessity that made him substantive president at that time. When he becomes a president, you could now recall that Yar'Adua had only 1 year, even in his tenure. Jonathan had an acting president for 1 year and subsequently becomes substantive president for another 2 years at that first tenure of Yar'Adua regime. Now, in 2011, it's expected that Jonathan shouldn't have contested, since it's about rotational presidency, and we are supposed to have uninterrupted 8 years. Right. Now, there was an interruption in 2011 where Jonathan contested and won the election, even when some of us were totally against it because we knew it would come to a day like this. He won the election. You know, normally it is very rare and very difficult to upturn election against an incumbent government. Jonathan now got his way for second term. Now, Jonathan finished. If you put up the 8 years of Obasanjo, the 3 years of Jonathan, the 6 years of Jonathan per se, is this 6 years? Yes, this 6 years of Jonathan. You put together, you realize that if you put up your pen and paper, you realize they start to have about 15 years. So if you the North is being marginalized? We are being marginalized, that's the language. Now, Yar'Adua had only 1 year for the northern slot. Even if Buhari successfully finishes 8 years, automatically you put together, we had only 9 years. So how can you compare 9 years? Even if we are given another opportunity in 2023, if we have another one shot that we may likely going to get, God willing, we have only 13 years. Already we have been cheated for 2 years. But by the way, at least it is better to go to 13 than just end in 9. But is it about the number of years one spends or competence? So, like as our speaker today mentioned, like competence. Are you saying that you only have the competence one in southern part of the country? We don't have them in the north? That's not what I'm saying. I'm saying if you say northerners, the north will produce something competent with full capacity. Certainly not what we are seeing today. We will ensure that we bring a man from northern part of this country that will be buyable, sellable. Can you hear that? People, and we have no doubt in. Okay, see, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹni tó bá mojú Bọ́lá Tinubu kó lọ kìlọ̀ fún, torí ó ń waste time ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, tẹ́yin youth tẹ́ bá dẹ̀ sọ pé ẹ̀ ń kóra jọ, tẹ́ sọ pé ẹ fẹ́ lọ dìbò, you are just wasting your time. I'm telling you this. Ṣẹ́rí àwọn 1999 constitution òun ló kó ìbọn lé wọn lọ́wọ́ tó sọ pé ìwọ ò gbọ́dọ̀ fọwọ́ kan ìbọn. Wọ́n kàn máa pa á dànù. But nínú ìwé tí àgbáyé fọwọ́ sí tán pè ní United Nations, Nigeria fọwọ́ sí ìwé yẹn pé self-determination ó wà allowed. So self-determination yìí pé àwa o a ò ṣe Nàìjíríà mọ́ o, ẹ kọ́kọ́ lọ gbé àfitẹ́ a ò dẹ̀ dìbò àfitẹ́ bá gbé 1999 constitution tẹ́ ẹ bá gbé kúrò tẹ́ sọ pé kì í ṣàwa torí we the people náà kọ́ sí, and it is not by the we people. Solution
tá a bá fẹ́ gba Yorùbá, tá a bá fẹ́ gba àwọn ọ̀dọ́, tá a bá fẹ́ gba àwọn ìyá wa tí àwọn Fúlàní bá sùn nínú oko, tá a bá fẹ́ gbára wa bọ́n ṣe ń ru ara wọn wá pẹ̀lú tírélà náà rura wọn wá pẹ̀lú bọ́ọ̀sì báyìí. ẹni tó mọ̀wé kọ, ẹ̀yin tẹ́ mọ lọ́ọ̀yà tẹ́ mọ̀wé kọ, ẹ̀yin ọba, ẹ̀yin gbogbo ìjòyè tẹ́ lọ ń ṣe meeting tẹ́ sọ pé restructuring nǹkan kan, yín tẹ́ máa kọ́kọ́ dojú kọ ní constitution 1999 sà. Solution torí moving train bí mo ṣe sọ òun ní Yorùbá nation, ṣùgbọ́n nǹkan tí kò ní jẹ́ kí wọ́n ká mi ṣòfò òun ní 1999 constitution ká bẹ̀ sí pariwo ẹ̀ pẹ̀lú ẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ. Ẹ bá mi ṣe rí ọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn Shettima nìyẹn, ìyẹn Fúlàní yẹn. Ìyẹn tó fẹ́ ṣe ló ń sọ yẹn, kò purọ́. Ìyẹn tó fẹ́ ṣe ló ń sọ yẹn. Wọ́n dẹ̀ ti ní plan wọn. Wọ́n kó àwọn alárùn ẹ̀gbá wọn, wọ́n kó kúrò ní Yorùbá land. Wọ́n wá ń kó àwọn. Ẹ máa gbọ́ nǹkan tẹ́ ní fídíò yìí máa sọ o. A sọ wípé àwọn ọmọ school ló wà nù lọ serious yẹn. Ẹni tó ṣe fídíò yẹn kò láyà, tó bá jẹ́ ẹni tó láyà ni a súnmọ́ bẹ̀. Irú àwa àwọn a máa débẹ̀ ni a máa ya fọ́n, a máa bèrè lọ́wọ́ wọn pé náà ó nì iná Kwana bódẹ̀ jẹ́ iná kejì àní. Màá bèrè lọ́wọ́ wọn pé kílẹ̀ ń wá, kílẹ̀ ṣe abọ́ọ̀sì mọ̀ fún ìkẹ́. Ó ti yá àṣà padà. Ẹgbọ́n nǹkan tóbìnrin yẹn sọ. Obìnrin òun ló fídíò yẹn, ọkùnrin wà lẹ́gbẹ̀ẹ́. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ẹni sùúrù sà, ẹ bá ń pọ̀ sí ẹ̀. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwa, mo ṣe fídíò kan, mo ní ibikíbi tó bá ti ń lọ, fóònù tó wà lọ́wọ́ ẹ̀ yìí tools ni, kì í ṣe pé ká ẹ mọ obìnrin ló sì fídíò kékeré yìí. Èyí tó ṣọkùnrin tó wà mẹ́ oníṣẹ́ fídíò mi ni ọ̀lẹ ayé. Ẹ bá ṣó fídíò yẹn jàre. Ẹlòmíì ọ̀lẹ ti bá tiẹ̀ jẹ́ ń lu Nàìjíríà yẹn. Obìnrin tún fídíò tún sọ pé jẹ́ ń fídíò mi, jẹ́ ń fídíò ẹni. Kí lẹ́ fídíò fún báyìí? Ọ̀dẹ̀. Ẹ bá ṣó fídíò. Kí ló dé tí wọ́n fi dá mọ́tò yìí dúró bá? Ẹ dá mi ló. Ẹ mọ̀. Ẹ gbọ́ Yorùbá. Bọ̀kẹ́ ẹ dá mi ló nà. Tí kì í ṣe ọlọ́pàá, àwọn fẹ́ gbé sórí Facebook ni. Ká mọ̀ tó ń lọ ṣẹ̀mọ̀ ká mọ ara wa lọ́wọ́ nílùú ni. Hausa student ni wọ́n. Hausa student. Hausa ló kúnnú mọ́tò yẹn báyìí. So ẹ̀yin ẹ̀wọ̀ àwọn èèyàn wọ́n kàn dúró, àwọn èèyàn kàn dúró, wọ́n káwọ́ mọ́ yà, wọ́n wò wọ́n. Ẹ pause fídíò yẹn torí ó ń finú bí mi. Ẹ jọ mọ́mí àti dáàdì, ohun kan tẹ́ ẹ kan tá a lè ṣe, kì í ṣe gbogbo wa lálẹ́ lórí ọ̀fẹ́ àti lo gbogbo àkókò lórí program. Ẹ̀yin ẹ máa share ẹ̀, ká máa share àwọn míì létí. Ẹ like YouTube page yẹn, ẹ lè máa tún rí wò àwọn nǹkan tá a bá ti fi síbẹ̀. A lè ran àwọn èèyàn létí. Ṣé ẹ rí ní United States fún ara ẹ̀ ló sọ wípé àwọn Al-Qaeda àti ISIS wọ́n ti fọwọ́ pọ̀pọ̀, wọ́n wà Nàìjíríà nìkan bí oṣù mélòó kan sẹ́yìn. Ìbà Gani Adams pariwo bẹ́ẹ̀ náà àwọn ni wọ́n ń kó wọlé kẹ̀tíkẹ̀tíkẹ̀tí. Gbogbo ọ̀nà tẹ́ ẹ lè gbà yọra yín ni wípé ẹ mọ́ gọ̀kadà wọn mọ́, ẹ mọ́ ra oúnjẹ lọ́wọ́ wọn mọ́, ẹ kọ́kọ́ bá wọn jà economically. Ẹlòmíì àtúlọ̀ mọ́ ra súyà wọn jẹ́, àtúlọ̀ mọ́ rèso wọn jẹ́. Nǹkan tó fi sniper sí, ẹja tó ń ṣe yẹn wọ́n fi sniper sí, wọ́n àtúlọ̀ mọ́ ra jẹ́, wọ́n fi ṣe yín ni. Eléyìí ó tójú súyan. Wọ́n ọmọbìnrin kan, mo máa pe ọmọbìnrin yẹn nísìnyí, in tí wọ́n fi ojú ẹ̀ rí, ẹ máa gbọ́ látẹnu ẹ̀. Mo bá sọ̀rọ̀ díẹ̀ last week. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n wá intimidate ọmọbìnrin yẹn, òun ló fẹ́ jẹ́ kí n gbé wá sórí ètò lónìí. Wọ́n intimidate ẹ̀. Wọ́n ní kó fò kó nìṣó. Kí tẹ́ ń ṣe yẹn, ó rà pé fídíò kan wà. There is another new video from her. There is another video from her.
Yeah, that one. I think that one. Wọ́n intimidate ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ọmọbìnrin yẹn ní ìtútù àwọn Fúlàní fi ń pa. What happened to this? Ìtútù àwọn Fúlàní fi ń pa. Nílùú Yorùbá wọ́n náà ń jẹ sẹ́ríkì. Ẹ bá mi pín ètò yìí tó mo fẹ́ kí gọ́vnà Ṣèyí Mákindé kó gbóhùn tí obìnrin yìí fẹ́ sọ. Mi ò fẹ́ kí àtọ̀húnrìnwá kó fìyà jẹ ọmọ Odùduwà ní ilẹ̀ Odùduwà. Torí bí mo ṣe fẹ́ràn GSM tó kì í ṣe GSM fóònù gọ́vnà Ṣèyí Mákindé náà ń pè ní GSM. Bí mo ṣe fẹ́ràn ẹ̀ tó ó nífẹ̀ẹ́ àwọn aráàlú Ìbàdàn nígbà tó ń ṣe protest. Mo rí fídíò gọ́vnà Ṣèyí Mákindé. Ẹ bá mi pín ètò yìí kò ní bàjẹ́ fún yín láṣẹ Elédùmarè. Mo rí fídíò ẹ̀ kan ó jáde tó lọ bá àwọn tó ń protest ni ó bọ̀ wọ́n ní sùúrù ó bá wọn sọ̀rọ̀ ìtúbíntùmí. Láti ìgbà tí Ṣèyí Mákindé dẹ̀ ti wà ń bẹ̀ ó máa ń listen sí àwọn aráàlú Ìbàdàn. I can tell, I'm a living testimony. Ó súnmọ́ àwọn aráàlú dáadáa. Bọ̀ kíní kan ṣẹlẹ̀ tó jẹ́ pé ó sì ń kọ mí lóminú. Gọ́vnà Ṣèyí Mákindé mo máa pe ọmọbìnrin yìí ní ìsìn ẹ̀ gbọ́ bóyá ọmọ yìí bìnrin jẹ̀bi. Ẹ ní kí àwọn èèyàn lọ máa ṣe àgbẹ̀. Obìnrin ó dẹ̀ lọ ń ṣe àgbẹ̀. Ìgbà tó wá ṣe àgbẹ̀ yẹn ohun tí Fúlàní lè ṣe ni wípé kó kó màálù lọ sínú oko yẹn kó jẹ gbogbo ẹ̀gẹ́ yẹn bó ṣe ń yọ wọ́n dẹ̀ bẹ̀ sí ń re jẹ. Ọba míì, ìjòyè míì, baálẹ̀ míì, ọkùnrin míì, obìnrin míì a máa yín mú a ní tiwa là ń sọ. Ṣùgbọ́n nígbà tán bá wọlé tán bá gé orí ẹlòmíì sínú ilé ṣẹ́ni nígbà táwọn aráabí tán ń kó wá yìí ṣe tẹ́lẹ̀ tírélà náà fi ń kó wọn báyìí wọ́n ti sọ́ di lọ serious náà fi ń kó wọn. Ó ní ó sọ pé ọmọ school bẹ́ẹ̀ ni VIP náà ń kó wá báyìí àwọn VIP Fúlàní òun náà ń kó wá. Dàndábàrẹ̀ tí kó wọn wá wọ́n á rá sínú Yorùbá land ẹ̀ ní mọ̀ bí tán wọ̀. Ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ ara wa torí wọ́n sọ pé àwọn tó ń wá yẹn pé student ni wọ́n student nínú COVID-19 school kankan ò open no so wọ́n dẹ̀ ní student ni wọ́n. That is the question. Nǹkan tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa pé kí náà wá ṣe nìyẹn. Ó dín dín lọ serious bus bóyá bíi mẹ́ta náà pé àwọn èèyàn náà wọ́n wá káwọ́ mọ́ yàbí eléyìí tó bá tún dalẹ̀ wà ló fẹ́ rọra súyà àwọn jẹ. Àtẹnujẹ ti pa ẹlòmíì àtẹnujẹ. Tó bá gbọ́ Yorùbá lẹ́nu ọmọ Yorùbá ẹ̀ tó rí là lójú ẹ̀ báyìí kò ní gọ̀kadà ẹ̀ kò ní ra nǹkan lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ ọmọ là ló ti máa lọ rà. Gbogbo nǹkan dáadẹ́ ń tà wọ́n yẹn wọ́n dẹ̀ ní plan tiwọn. Madam Fodio ti sọ fún wọn tẹ́lẹ̀ bàbá wọn wípé ibi tẹ́ ẹ lọ yìí o wọ́n máa lé yín o ṣùgbọ́n ẹ máa padà lọ́bẹ̀ ilẹ̀ yín ni ẹ lọ gbà á. Àwọn ló lọ pa àwọn middle belt tán bẹ̀ sí ń pa wọ́n ní Southern Kaduna wọ́n pa thousands of people. Constitution 1999 ló ní ká máa pa wọ́n kí Buhari kó dẹ̀ fẹnu ẹ̀ ṣe mẹ́m. Ǹjẹ́ ẹ tọ́ka sí Fúlàní ẹyọ kan tẹ́ ti gbé lọ court tán dẹ̀ gbé lọ sẹ́wọ̀n ẹ tọ́ka ìfúngàn àwọn Boko Haram gangan pàápàá wọ́n tún kó wọn ni tán kó wọn sínú ológun wọ́n á tún fi owó táàsì tó ń san wọ́n á lọ mọ́ fi rán Boko Haram lọ sí ìlú òyìnbó. 1999 constitution ó dẹ̀ sọ pé ó fẹ́ lọ dìbò 2023 tó o bá ti tún lọ dìbò ní 2023 tó o máa pariwo bí mo ṣe ń parí báyìí a jẹ́ pé ó wọ gàù ayérayé mẹ́ra pẹ̀rẹ̀kẹ́ mi mú ìyá ní tèmi. Ẹ jẹ́ ká wo nǹkan tí wọ́n fojú obìnrin yẹn rí again. Another one ni o lẹ́yìn tí wọ́n tó lé wọn òun náà tún padà lọ síbẹ̀ wọ́n tún kó màlúù lọ. Kì í ṣoko kan lọ́mọbìnrin yẹn gbìyànjú láti ṣe. Wá! Má bọ̀! Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí kẹ́ bá mi like ẹ̀ please mo bẹ̀ yín ní ilé orúkọ Ọlọ́run kó lè dé ibi tó yẹ kó dé kì í ṣe torí ti tèmi. Nínú oko mi gangan. Wá! Má bọ̀!
ó ń sá lọ àwọn ọmọdógó. àwọn ọmọdógó nínú oko mi gangan nínú oko mi bójú ọmọ agódógbò kan ẹ jẹ́ kéèyàn múlẹ̀. ṣé wàá lè rí wọn mú ni ẹ fún mi fóònù ẹ jẹ́ kí n pe obìnrin yẹn. wọ́n ṣe ń halẹ̀ oògùn mọ́ bẹ́ẹ̀ náà kò sí ìhàlẹ̀ tí wọ́n sọ pé sẹ́ríkì ìyá kí ẹ rí tá bá ti kó màálù lẹ̀ wọ́n á wá fi ba oko olóko jẹ́ tá bá ti kó tá bá ti ba gbogbo oko olóko jẹ́ wọ́n á họ ìtútọ́ ń pa nìyẹn. dáàdì bàbá ṣe bẹ́ẹ̀ rí fíìmù. iṣẹ́ ibi wọn òun ló ń lọ ńbẹ̀ yẹn. (1999) constitution òun ló fà á táwọn ẹni tẹ́sọ pé àwọn làwọn ní nàìjíríà wọ́n làwọn ní nàìjíríà. ọmọ kékeré kan ní ká múlẹ̀ ọmọ agódógbò wọn kan. ṣé ń gbọ́ mi ìyá ẹ kú ojúmọ́ lọ́dọ̀ yín o. ẹ káàárọ̀ sà ẹ sà. pause I mean a voice yeah. ẹ ṣe ìyá mi ṣàlàáfíà lẹ́wà ẹ̀yà àdúpẹ́ fọlọ́. ohun yín ti há ṣé kìí ṣe pé ẹ tún jà. ó lágbára díẹ̀ o ẹjọ́ ẹ ṣàánú mi o sẹ́ni kí fún mi àfọlọ́run ẹjọ́ ẹ ṣàánú mi o ẹjọ́ nítorí ọlọ́run mo fẹ́ gbogbo ọmọ nàìjíríà ẹjọ́ ẹ ṣàánú mi o èyí máa fi bí ẹjọ́ ẹ ṣàánú mi o mo ti tóbi ọlọ́run gbẹ̀yìn ẹ má jẹ́ kí àyè jẹ mí gbé o àwọn pípù yìí wàhálà wọn ti sú mi o wọn fẹ́ jẹ́ kí dúró sínú mi mọ́ o ẹjọ́ nítorí ọlọ́run ẹ ṣàánú mi o. ẹ bá mi pín ètò yìí ṣe rí fọ́nrán tí mo fi hàn wá yẹn ìyá tí ó lóko yẹn ẹ ní sùúrù ṣe rí fídíò tí mò ń ṣó yìí ìyá tó lóko tó ń sọ pé wọ́n ti jẹ oko òun tán wọ́n tún padà lọ sí oko yẹn again mo wá fẹ́ ká ẹ ṣàlàyé ìdúkokò àbí n tó ń ṣẹlẹ̀ gan lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn gbogbo àgbáyé ló ń gbọ́ yín báyìí. nǹkan tí mo ti ń sọ láti ilẹ̀ wáyé náà ni bí wọ́n ṣe ń lé mi káàkiri tó tún fọ̀kadà tírẹ́tì mi. ẹ má sọ̀rọ̀ yín lọ à ń gbọ́ yín. Sẹ́ríkì Àtàlà o oko ni mo lọ dá nílùú òkè àgíríkì ni mo lọ ṣe o ó jẹ́ àgíríkì ńlá òun ni wọ́n fi màálù jẹ gbogbo oko mi tán o ẹjọ́ nítorí ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ kí Sẹ́ríkì Àtàlà o kàn máa pa mí àti fọ́nìyàn ọmọ ẹ̀ ni wọ́n jọ tírẹ́tì mi kiri ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ ọmọkọlọ́run bẹ̀ yóò ti sú mi o mo ń sá wá sẹ́kọ̀ọ́ gan ń gba wàhálà yìí pọ̀ jù ó ti sú mi ẹ dákun ẹ ṣàánú mi o. So. ó sú mi bàbá mi ẹjọ́ nítorí ọlọ́run ó ti sú mi ẹjọ́. ẹ ní sùúrù ìyá wa ẹ ní sùúrù mo sọ̀rọ̀ kan fún yín pé tí wọ́n bá pé ẹgbẹ̀rún tàbí tó tún ju bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ mi yẹn agbára wọn kò lè ka yín nítorí pé àwọn ọmọ nàìjíríà mostly ẹ̀gbọ́n tọ̀hún tó wà ní diaspora wọn lè dá yín dá ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé ẹ pé mo fi dá yín lójú. ọjọ́ ọlọ́run bẹ̀ wọ́n kò sí àbọ̀ lọ́hùn èmi tí mo ń sọ pé ọlọ́run nìkan ni mo ní èmi yé mi o ẹjọ́ ìṣàánú mi o. Now wọ́n wá ní ǹjẹ́ ó ti lọ dá kábíyèsí lóhùn àbí kílẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ níwájú kábíyèsí àbí baálẹ̀ ṣé baálẹ̀ ni àbí kábíyèsí ni bàbá yẹn. kábíyèsí ni o. Sẹ́ríkì ní ìlú. ó bínú kó wájú ẹ̀ ni ó bínú kúrò níwájú ẹ̀ ni
Àlàó àti Usman ọmọ Sẹ́ríkì ni wọ́n tún jọ ń lé mi kiri àti Sẹ́ríkì bàbá àṣàlẹ̀ wọn. Nǹkan tó bá àwọn ẹ̀gbọ́n mi fi ní kí n kúrò nílé nìyẹn o. Ni mo fi padà sékòó níjẹta o. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Ó dáa. Ẹ ṣe rí nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé kí lorúkọ ibi ìlú yẹn gangan níbi tí oko yín wà yìí. Ìṣúta lóko yẹn wà, Ìṣúta ló wà. Then òkè Ìṣúta ló wà. Ní ìlú bo nìyẹn? Ìbàdàn àbọ̀yọ̀. Ọ̀yọ́ state ní Gbọ̀ngàn. Ní Ọ̀yọ́ state ní Gbọ̀ngàn. Down Gbọ̀ngàn. Okay, now ẹni tán ń sọ̀rọ̀ ẹ ṣoko síbẹ̀ torí according to àwọn ìwádìí tá a ṣe ipe nígbà tẹ́ ṣoko síbẹ̀ yẹ ẹ̀ ń láti lọ bá pé kẹ́ wá bá òun kẹ́ tó tulẹ̀ àbí nǹkan kankan. Bẹ́ẹ̀ni ó dẹ̀ ní mi lè dáko síbẹ̀ torí ogun owó wà kí ni òun lòun kọ́kọ́ wà ń bẹ̀. Kábíyèsí dẹ̀ pa àwọn ẹni tí ó nílẹ̀. Kábíyèsí dẹ̀ bí wọ́n pé ta ló fi síbẹ̀ wọ́n láwọn ò fi síbẹ̀ ó daran débẹ̀ lóru lójókòó láti bí ọdún 4 làwọn ti rí ń bẹ̀ àwọn dẹ̀ lọ bá wípé ta ló fi síbẹ̀ ó dẹ̀ ní òun fẹ́ wá jókòó síbẹ̀ òun náà ń dáko sórí ilẹ̀ yìí. Gbogbo àwọn Fúlàní ìgboro ìlú yẹn màálù oko tí wọ́n nìkan ni màálù ò kí ń jẹ àwọn ni wọ́n ń tajà lórí oko ti tèmi. Mo sẹ́ni fídíò kan bóyá ìmọ̀ tí mo fẹ́ di ẹ̀ sí lórí ilẹ̀ ibi tí mi ti ṣiṣẹ́ sí làwọn ti ń tu pákí tó ń tà tó jẹ́ pé bàbá nígboro ìlú yẹn nìsí lẹ́yìn àgbàdo wọn nìkan la máa ríra nínú ìlú yẹn ìgbà tó jẹ́ pé àwọn tá jọ́mọ nílùú tá a bá dáko màálù náà máa fi jẹ oko títí wọn àwọn ọlọ́pàá gan sọ bóyá ní fídíò yẹn táwọn ọlọ́pàá sọ pé oko ti kìí ní níbí báyìí kí ló dé tí màálù ò jẹ́. Ó wá lọ. Ó jẹ́ pé oko obìnrin yìí ló wá da màálù sí. Orí ilẹ̀ mi ló ti ń tù gẹ̀yẹ ẹ̀gẹ́ pọ́npọ́n 5 ló tu lọ́jọ́ táwọn ọlọ́pàá lọ bẹ̀. So ó wá lọ ìgboro òlu yẹn ẹ̀yìn àgbàdo wọn la máa rí jẹ pákí wọn la máa rí tà pákí wọn la máa rí rà àgbàdo wọn nìkan náà là ń rí rà nítorí pé àwọn náà dáko síbẹ̀ yẹn wọn ò dẹ̀ ní fi màálù jẹ. Èyí tọmọ onílùú náà wá lọ fi màálù jẹ. Àwọn onílùú máa lọ ra àgbàdo nínú kárà wọn. Ó dà. Now mo gbọ́ pé ó gbìyànjú ó lọ ń bá àwọn kan yí pé òun fẹ́ ra gbogbo ibẹ̀ yẹn mọ́ àwọn èèyàn lọ́wọ́ ṣé òótọ́ ni àbírọ́? Nǹkan tó ṣe nìyẹn ó lọ bá wọn lóòótọ́ ó ní pé òun fẹ́ ra àwọn fámìlì méjì ni wọ́n nílẹ̀ yẹn tó ń jà lé lórí tá a dẹ̀ mọ̀ pé yẹn máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá so fámìlì tèmi ralẹ̀ lọ́wọ́ ẹ̀ ó lọ bá yẹn ìyẹn kò lè lọ bá yẹn mọ́ fámìlì kejì ló wá gbówó lọ bá Sẹ́ríkì ẹ̀yìn Sọ́líù ọmọ Usman ọmọ Sẹ́ríkì yẹn pẹ̀lú Àlàó pé kí àwọn fámìlì yẹn jọ kú talẹ̀ fóun ilẹ̀ yẹn owó lélẹ́yìí òun fẹ́ rà kọ́ gbà àwọn yẹn náà wọn ò lè tà á torọ́ ọmọ àwọn ni ọmọ sísà àwọn ni ẹni yìí jẹ́ fámìlì àwọn ni ẹni tẹ́jọ́ ń fọ̀rọ̀ yìí sọ pé àwọn ò lè tà á fún. So lọ́rọ̀ kan dé ó ṣà ń lo gbogbo ọgbọ́n ó lòun lówó òun lóògùn òun máa fi. olówó wà ògùn wà ó ṣà ń lo gbogbo ọgbọ́n ó bínú kú òwájú wọn ni ó bínú kú òwájú àwọn ènìyàn ló bá ní fámìlì wọn kan tó ti kú òun ló tún tà fóun àwọn yẹn ní ṣèbí wàá dẹ̀ lọ múwèé àwọn fámìlì àwọn tó kú tó talẹ̀ fún ẹ wá. ó bá bínú jáde wájú àwọn ẹ̀gbọ́n yẹn ní ìrọ̀lẹ́ ìjẹta ní nǹkan bíi 4. Now ẹ ní sùúrù ìyá wa ṣé ǹjẹ́ ẹ̀yin èèyàn ǹjẹ́ ẹ mọ nǹkan tó fà á tí Fúlàní ó ń sọ fún obìnrin yìí pé kó wá máa gba ìyọ̀ǹda lọ́wọ́ òun pé kò torí pé kò wá gba ìyọ̀ǹda kó tó dáko Fúlàní ní ilẹ̀ Yorùbá ní o 1999 constitution mi ò mẹ́ntẹ́ lè gbé wá tó lè wá ṣe president Nàìjíríà pẹ̀lú 1999 constitution ó máa dèṣù
á tún di òkùnkùn á tún dọ̀ràn síbẹ̀. Now in tí mo wá fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ṣe àdúà fún obìnrin ẹlẹ́lẹ́ẹ̀kejì kò rán mi o, ṣùgbọ́n tí obìnrin mi ò fọ̀rọ̀ obìnrin ṣeré torí ẹ̀yin lẹ bí wa. Tí obìnrin bá lè lọ máa dá oko ní ìlú kébi má pa ìlú, ṣé rí ní ìlú tí mo wà yìí tẹ́ ẹ bá wo ààbò àtowó tó ń tán àìmọ̀kì fún àwọn àgbẹ̀ níbi tẹ́ ti mọ̀ pé ayé Nàìjíríà ti ta, kì í ṣèlú rárá, ọ̀run àpáàdì ní Nàìjíríà. Ẹ jẹ́ ká gbàgbé pé Nàìjíríà exist. Tí constitution yẹn bá ṣì wà, ó yẹ kówó kan wà láyé ọ̀tọ̀ yìí pé àwọn tó bá fẹ́ ṣe àgbẹ̀ o kówó yẹn wà fún wọn gédéǹgbé. Ẹni tó tún wá gbìyànjú tuntun lọ yáwó, mo gbọ́ lẹ́nu fọ́nrán obìnrin kan bóyá irọ́ ló dẹ̀ pa ń gbọ́ wọ́n lẹ́ẹ̀ ti sọmọ ọ̀dọ̀ rí. Bẹ́ẹ̀ ni lọ́mọ 11 years mo ti sáwá sẹ́kọ̀ọ́ yìí tí mo wá sọmọ ọ̀dọ̀, mo wà lọ́mọ 11 years. Ìgbà tí gbogbo nǹkan dojúrú fún mi, mo lọ gba owó, ọ̀rẹ́ mi tún kówó àjọ fún mi, òun mo kó lọlé tí gbogbo àwọn Fúlàní bàjẹ́ mọ́ mi lọ́wọ́. Ṣé gbọ́ báyìí? So torí èmi ẹ̀rẹ́ ìparọ́ ọkùnrin mi ó kọ́ lọ́rùn. Ṣé èmi fún ara mi mo sọmọ ọ̀dọ̀ rí? Mo mọ tó ń tinú ní í ṣe pọ̀ pẹ̀lú kéèyàn ó sọmọ ọ̀dọ̀ kó wá lọ wá fowó yẹn kó wá gba èlé kó wá lọ sọ pé òun fẹ́ wá ṣe àgbẹ̀ kẹ́nìkan wá pera rẹ̀ ní Fúlàní ní ìlú tí ẹni tí a ti bí mi kó wá máa fìyà jẹ. Mo fẹ́ kẹ́ dá ọ̀rọ̀ ìró now. Ohun tó ṣẹlẹ̀ ni wípé mo ń ké sí GSM Gọ́vnà Ṣèyí Mákindé. Mo fi Olódùmarè mo fi omi tán ké sí lọ́jọ́ tán bí yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba Ọ̀yọ́ state tẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú Ṣèyí Mákindé. Ẹ má bà orúkọ Ṣèyí Mákindé jẹ́ o, torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín gbọ́. Wọn ò gbọ́dọ̀ yan obìnrin, wọn ò gbọ́dọ̀ yan mẹ́bẹ̀ o. Mo wá ń bẹ gbogbo ẹ̀yin èèyàn, mo fẹ́ tọrọ kinní kan torí obìnrin yóò rán mi. Ṣùgbọ́n téèyàn bá lè jẹ̀yà bí eléyìí tó lè gbìyànjú bí eléyìí, mo fẹ́ béèrè kinní kan. Mo fẹ́ ní kó fi account number ẹ̀ kó yọ̀ǹda ẹ̀. Tó bá lè yọ̀ǹda ẹ̀ ká pín ẹ̀ kẹ́ ẹ bá wa fi nǹkan anything ìtò ní 1,000 naira kò bẹ̀ mí o àbí ẹ̀jẹ̀ bè lọ ìyá abẹ́ ẹ̀bẹ̀ mi pé mo ní àbí ẹ̀bẹ̀ mi pé kí n bá yín powó. Rárá o, mi ò bẹ̀yìn o, ìbẹ̀yìn o. Èmi gẹ́gẹ́ bí ìyá òṣèlú ti ẹni gbé ni o. Gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí òbí, gẹ́gẹ́ bí ẹni tó respect obìnrin, ó wá sọ́kàn mi ipe kí ẹ̀yin ọmọ Nàìjíríà kẹ́kàn ṣojú rere kẹ́ fi ran obìnrin yìí lọ́wọ́. Ó jẹ́ n tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Bàbá yẹn ní pé kán march to the king. 1999 constitution anybody tó bá march wọ́n kàn ní kán lọ pa. Àní Fúlàní ẹ̀rí Fúlàní tó ti pààyàn tó ti bá ìyá arúgbó sùn tó bá sùn tó ń pa kò sí ǹjẹ́ rí ẹnìkankan nú wọn tí wọ́n gbé lọ sí kóòtù. Gbọ́ bàbá yìí mo fi Olódùmarè mo fi ìpè mo fi bẹ̀ ọkùnrin àti obìnrin nítorí ìyá yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà tí ever dojú ti mostly àwọn ọmọ Yorùbá nítorí pé tí nǹkan bá ti dé àmọ́ àwọn kan sọ pé Yorùbá ò fẹ́ràn àwọn irọ́ ní gbogbo ẹ̀. Mo fẹ́ tọrọ lọ́wọ́ yín pé kẹ́ bá mi fún mi ní account number yín. Ǹjẹ́ ẹ lè yọ̀ǹda ẹ̀ fún mi? Bẹ́ẹ̀ ni sà. Ó dáa ẹjọ́ ẹ bá máa type ẹ̀ bẹ́ẹ̀ máa kọ́lẹ̀. Ẹ jẹ́ kí n wá báírò ó yá ẹ pé account number yín fún mi. Ẹ̀yin gbogbo ọmọ Nàìjíríà ọmọ Yorùbá no kí n má sọ pé ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin tí
mo gbàgbọ́ pé ẹ ò ní ṣàṣedànù tẹ́lẹ̀ máa jèrè àwọn ọmọ yín. Mo fẹ́ kí gbogbo wa ká ran obìnrin yìí lọ́wọ́ nítorí pé kò béèrè fún. Tó bá jẹ́ ní tó béèrè fún ni mi ní dá lóhùn. 30 sir, 30. 30. 64. 306. 64. 4. 94. 94. 94. 62. 62. 80. 80. Ok, ẹ jẹ́ kí n pè fún yín. Ẹ̀yin èèyàn, a máa pín ní ẹ̀. A máa pín ní ẹ̀. Ẹ fi ẹni sílẹ̀. Ó jẹ́ orúkọ olóhùnmùín náà tí mo ní Sọ́lá Akéwúṣọlá Ṣómidé. Ó ṣì kíní yẹn tẹ̀ ní. Kò gbọ́ nǹkan yẹn mọ̀ pé ẹlòmíì àkàndádé já sórí social media. Kò mọ nǹkan tá à ń sọ. Òun ló fà á. Ẹ filẹ̀. Kò mọ nǹkan tá à ń sọ. Ọ̀dẹ̀. Ẹ mọ̀ pé téèyàn bá ti ya dìdìrìn. Kò mọ kò kú ó kàn bóyá ó rẹ́nìkan tó sẹ́ndì fóònù sí láti Kútọ́nù ọ̀bọ. So mo fẹ́ pè fún yín bóyá ó correct o 306 494 Yes sir. 6280. Bẹ́ẹ̀ni sir. Kí lorúkọ báǹkì yẹn? First Bank. First Bank. First Bank. Kí lorúkọ àkáǹtì yẹn? Kí lorúkọ àkáǹtì yín yẹn? First Bank. No. Orúkọ. Okay, Ìfẹ́ Ṣàràfà bẹ́ẹ̀. Ìfẹ́ Ṣàràfà First Bank. Ìfẹ́ Ṣàràfà. Àbí? Ṣàràfà yẹn spell ẹ̀ ṣe SH ni àbí SA? SHARAFA. Ok. Nǹkan tó fi da kéèyàn nọ́mọ sẹ́gbẹ̀ẹ́ nìyẹn. Ikú ò ní pa ẹ́ ọmọ nìyẹn. Ikú ò ní pa ẹ́ láṣẹ Olódùmarè. Ẹ ṣe. Mo máa pe account number yẹn. Ẹ má bá mi pin ẹ̀. Ẹ má bá mi pin ẹ̀ kí ẹnikẹ́ni tí Ọlọ́run bá ṣe oore fún. Ẹ wo ìyá mi. Tó bá ti wá di tẹ́ bá ti ń rí ọwọ́ àwọn ènìyàn. Ẹ má jáfara láti jẹ́ kí n mọ̀ ká lè máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn. Ẹlòmíì fẹ́ràn yín lọ́wọ́ kì í ṣe pé torí pé bóyá kẹ́ bá lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ but nítorí pé Ọlọ́run kàn àwọn ènìyàn bí Ọlọ́run ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé rí eléyìí tá à ń ṣe sí ara ẹni tó mọ̀ bú mi bí mo ṣe wà ẹ́ ṣọ̀rọ̀ mi yẹn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ èmi tí mo jòkó síbi bá tí mo lo àkókò mi tí mò ń ké nítorí ìran tèmi àti àwọn tó ń bọ̀ ó yé mi ṣọ̀rọ̀ mi yẹn sìn mo dẹ̀ gbàgbọ́ wípé àwọn tí kò tí ì yé Ọlọ́run á fi yé wọn Ọlọ́run á ṣí wọn níyè Ọlọ́run á jẹ́ kán mọ̀ wípé inú ogun ni ọmọ Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n eléyìí tí ò bá tí ì mọ̀ ń bẹ̀ àbí tó mọ̀ tó ń gẹ̀mí láàfin tá bá gé apá ẹ̀ kọ́lọ̀ mọ́ jẹ́ kán pa àwọn á wá mọ̀ pé ogun ti dé bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣe ìyá mi wọ́n máa pe àkáǹtì yẹn jáde ẹjọ́ ìyá tí wọ́n lọ fi oko jẹ màálù ẹ̀ tán jẹ́ níjẹkújẹ tó dẹ̀ tún lérí oògùn wọ́n lérí owó mọ́tẹ́jú threaten life ẹ̀ òun là ń wò wípé nígbà tí wọ́n bá gboko oko ẹ̀ jẹ́ kákàntì ẹ̀ lè fi bí owó kékèké ká fi ràn lọ́wọ́ ohun tí a ní ká ṣe fún wọn nìyẹn bí wọ́n bá ti ràn yín lọ́wọ́ kẹjẹ ká máa gbọ́ yóò dára fún yín màá ní kàn pín ẹ̀ sí ibẹ̀ yẹn ẹ ṣe. màá fún amójú ẹ̀rọ mi kó bá mi pín ẹ̀ síbẹ̀ ẹ ṣe bàbá mi kò ní rẹ̀yìn àṣẹ Olódùmarè ẹ ṣe ẹ̀yin èèyàn mo fi orúkọ Olódùmarè mo fi bẹ̀yìn ṣe rí ẹ wo bí gbogbo àwa tí there is a lot of comment tó jẹ́ pé mi lè máa ka gbogbo ẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ máa bá mi share ẹ bá mi love ẹ̀ ju gbogbo àwọn aṣebi ṣe irú àwọn tó wá sórí ètò
tí wọ́n mọ nǹkan tí wọ́n lè lọ́la ṣebí tẹni tó dé la rí tẹni tó kàn láṣì mọ a ò tí ì mọ tẹni tó ń bọ̀ kò yẹ yín nísìnyí bọ́tì ẹ jẹ́ ká sọ̀tọ̀ kan fúnra wa o ẹ lọ́ọ̀fù ẹ̀kẹ́ ṣe àìtó ẹ jẹ́ ká sọ̀tọ̀ kan fúnra wa o ó ń bọ̀ àwọn la máa ń dẹ́ẹ̀dẹ́ ṣọ̀rọ̀ mi yẹn sìn àwa Yorùbá aláìkí òwe lẹ́sìn ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ Yorùbá ló sọ wípé ẹni tó bá ti ń gbọ́ gbégbègbè tí ò bá ti bá wọn gbé ẹ̀yìn kúlérú ẹni bẹ́ẹ̀ òun ni wọ́n máa ń gbé sí òwe tó pojúgba ẹni bẹ́ẹ̀ ni òwe ní òwe tó para lé ẹni tó òun ló ń pa òwe ni ṣàmọ̀ wípé ohun tó dé bá lámọ̀ rí tó padà wá tó bá gbádé pẹ́ látàmọ̀dò nígbà tí ó bá ṣẹlẹ̀ ojú wa báyìí ni ó ṣe ẹ̀ka máa sọ pé nàláì ó mọ̀ ti dínà túrú ìkànlélẹ̀ báyìí ó lọ sóko pé kò ń lọ ṣe oko wọ́n dẹ̀ lọ síbẹ̀ wọ́n tún wá halẹ̀ mọ́ àló jáde kúrò níwájú kábíyèsí ìlú yẹn ni pé kí ló fẹ́ ṣe ní Fúlàní lásánlàsàn so ẹnìkan wá sọ pé òun Sàrúsù dín kí kúkú ṣẹ̀bi ẹ̀ ẹ̀mẹ̀ pé ọlọ́mí ọpọlọ ẹ̀ ti yòrò ìyà tíyà bá ti pọ̀ jù gan kì í jẹ́ kéèyàn mọ́ nígbà tí ẹni yẹn bẹ́ẹ̀ iná ó ti lè tanná mọ́ nílé ẹ̀ ó ti lè lé lóṣù méje ṣé ìgbà yẹn ló máa ronú straight à ń sọ fún wa pé 1999 constitution ipe ó ti bà ayé Nàìjíríà ó ti destroy Nàìjíríà ó ń bá wa jiyàn ṣé ẹ máa bá wa pin ẹ̀ síbẹ̀ yẹn now tí ẹ bá pè wọlé mi ò fẹ́ ká lò ju ìṣẹ́jú kan sí méjì tẹ́ bá ti pè please tí àròyé bá ti pọ̀ jù irọ́ ló wà ń bẹ̀. ṣe rí ẹni tí ó bá mọ nǹkan tí ó túmọ̀ sí freedom ẹni tó bá mọ ìtumọ̀ freedom kò ní ever sọ wípé àwa tá à ń ṣètò ìka gbẹ́nu wa sọ̀hún ẹni tó dẹ̀ ń tako nǹkan tá à ń ṣe yìí tẹ́ bá ṣàkíyèsí wọn dáadáa ìsídà kó jẹ́ pé wọ́n ń jẹ nínú ìjọba màdàrú àti nínú constitution burúkú yẹn wọ́n ń jẹ lábẹ́ ìsídà kó jẹ́ pé ìkànnù méjì yẹn ọ̀ kó yé mọ̀ yé ẹni yẹn kó jẹ́ pé ó kàn kò mọ̀ túmọ̀ nǹkan kò mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó kàn ọpọlọ ẹ̀ ṣiṣẹ́ dáadáa mọ́ ìkànnù méjì yẹn ni. now constitution 1999 kí ni ká ṣe sí ṣé ẹ ti bá mi pin ní account number obìnrin yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa pin account number obìnrin yẹn síbẹ̀ yẹn ká lè ràn án lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ràn obìnrin yẹn lọ́wọ́ o àti ọkùnrin àti obìnrin gbogbo wa pátápátá obìnrin tán jẹ́ oko ẹ̀yẹn òun ló wà lójú ibi tí mo wà yẹn account number yẹn nìyẹn ẹ jọ̀ọ́ First Bank ni ẹ ràn obìnrin yẹn lọ́wọ́ torí pé ó jẹ́ àgbẹ̀ tó ń bọ́ ìlú tó ń dẹ̀ ṣe irú nǹkan burúkú yẹn fún ẹ wò níbẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn òun ni 306-494-6280 First Bank ni Ìfẹ́ Ṣàràfà Odùduwà àti fìdí wọ́n tuntun bá wa tẹ̀ síwájú níbẹ̀ yẹn First Bank lẹ́nu yẹn kọ́ ẹ ṣé bàbá mi ẹ ṣé now àkókò ti tó láti pè wọlé kí ni program tòní sọ pé the solution to this problem tó máa jẹ́ kó yá wa kíákíá òun ni wípé kó ní kálukú dọ́mú ìyá ẹ̀ gbé ká má lọ sí 2023 election ọ̀rọ̀ tí mo sọ yìí báwo lẹ ṣe rí sí ojú wo lẹ fi wò 2023 election àwọn Haúsá Fúlàní wọ́n ti ń warm up wọ́n ti ń jog pa ó dẹ̀ ń sọ ó ní wọ́n pọ̀ jù ó ní wọ́n ní majority ó ní kò sí nǹkan tí ẹnìkan lè ṣe sí ẹnìyàn béèrè lọ́wọ́ ẹ̀ pé àwọn Ìgbò nǹkan ó ní Ìgbò ó ní kò sí nǹkan ó ní àwọn Ìgbò ó ní wọn lè débẹ̀ ó ní àwọn Ìgbò wọn lè gba presidency láyéláyé so wọ́n ti mọ géèmù wọ́n ti mọ bó ti fẹ́ ṣe àwọn ló ní military àwọn ló ní oyin ọlọ́pàá àwọn ló ní navy àwọn ló ní air force àwọn ló ní àwọn kí náà ti ń pè wọ́n yìí àwọn customs àti àwọn tọ́ṣẹ̀ tún dálẹ̀ láìpẹ́ yìí àwọn ló ní gbogbo wọn
so tá bá wá ń sọ nísọ wípé báwo ni ká ṣe wá bọ́ ipe ká ẹ máa lọ sí 2023 pé ẹ máa fi gbogbo wọn jáde fake òtútù fẹ́ẹ̀ tẹ̀ ni kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ńbẹ̀. nọ́mbà tó wà lójú ibẹ̀ lẹ máa fi dá ṣètò lónìí kó tó di pé mò ń kó lórí ètò mo ní 30 ìṣẹ́jú tí màá lò lórí ètò lónìí 30 ìṣẹ́jú ni màá lò lórí ètò. Ẹ pè padà ẹni tó pè lẹ́ǹkan yẹn ó ti rebété. So brother wa ẹni Fúlàní ó ní kò gbọ́ anything ó ní àwọn Fúlàní ò gbọ́ nǹkankan ó ní èdè tí Fúlàní gbọ́ ní ìbọn ó ní ìbọn. Please rewrite the details of the account number. No, ó wà ní ojú ẹ bá wo ojú fọ́nrán mi ó wà ń bẹ̀bẹ̀ yẹn ó correct ṣé kò correct ni it's correct. bẹ́ẹ̀ ni bàbá wa Adéfẹ́mi Olúbùnmi Paul mo sọ̀rọ̀ yẹn lọ́jọ́ kan bí àwọn kan ní bóyá mo ti gbowó lọ́wọ́ Tinubu wọ́n ní bóyá mo gbowó lọ́wọ́ Tinubu ṣe rí n tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ló pọ̀ jù ẹgbọ́n nǹkan tí bàbá yìí sọ ń sìn yẹn bàbá Adéfẹ́mi yẹn ó ní ká fi ọ̀rọ̀ Tinubu ká fi sínú àdúrà ipe torí pé wọ́n fẹ́ waste ẹ̀ ni which is true wọ́n kàn fẹ́ waste ẹ̀ ni. Mo ń sọ ń gbà ẹ́ mo ní Tinubu mo ní ọmọ Yorùbá ni kò sẹ́ni tó gbàdúrà kí kankan nú wa kó ṣòfò ẹ̀mí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi Abíọ́lá tán ṣe ṣòfò ẹ̀mí Abíọ́lá ìyó ṣe bàm gan ní Bàmí Fáwẹ̀hìn mi ọmọ Ǹdó nílùú gangan Bàmí èyí ṣàn mú ẹ̀yàn ń pàbàmọ́kùnrin ro ẹ̀yàn ń pàrọ̀ ro dòdòdòdò ètìyà ikú yan timọ́lé wọ́n bá ti timọ́lé àlù péré mọ̀ ń ro èsù tó ẹ̀jà ń bà mọ́kùn ẹ̀ pa ọlọ́mọ ẹ̀ kò jẹ́ náà máa ti gbé ẹ̀yàn sí òun ó fa ẹ̀yìn ẹ ti wà lójú òpó sà. Hello. ẹ kú ojúmọ́ lọ́dọ̀ ẹ kú alẹ́ lọ́dọ̀ mi ẹ kú ojúmọ́ lọ́dọ̀ yín bàbá. ẹ ṣeun jàre káàárọ̀ olóòtú ẹ kú iṣẹ́ ìlú àbọ̀ Ọlọ́run á wà pẹ̀lú yín àná Ọlọ́run sì ní fi í sílẹ̀ gbogbo tọ́lọ́run ṣe fún yín nínú dúkìá Ọlọ́run ní náwó ìbànújẹ́ sí lágbára ọba àtijọ́ Ọlọ́run Ọlọ́run wọn láàníyàn tẹ́ kí n ṣe iṣẹ́ tẹ́ ṣe fún wa yìí àlékún orí Ọlọ́run tún bàbá mi ṣe fún yín. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ọ̀dà yìí pé ṣé ká sọ pé àgọ̀ ló ń ṣe lòmíì ni àbíyá yìí náà ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lòmíì ò gbọ́n. èmi ò mọ bí nǹkan ṣe máa ṣe ọmọ ọ̀yá ẹ̀ tó máa pè é ní irọ́ ni wọ́n mú eléyìí wá wọ́n máa wòrán wá wọ́n mú òun wá wọ́n mẹ́rin wá lóríṣiríṣiríṣiríṣi ṣé gbogbo àwọn ẹ̀rí tẹ́ tí wọ́n wá yìí ṣé kò tí ì tó kẹ́kọ̀ọ́ fọ́pọ̀lọpọ̀ ni kò tí ì yàn tí tó lẹ́kọ̀ọ́. bàbá ó yà mí lẹ́nu sa o. ẹni. mo ní ó yà èmi náà lẹ́nu o ó yà mí lẹ́nu o. even fídíò tẹ ṣó ní àìpẹ́ nípa ti constitution yẹn níwájú ọba tàbí pé jẹrọ èmi fúnra mi ti wò ó rí mo ti wo program yẹn mo dẹ̀ gbọ́ speech ẹnu senator yẹn and it's true kì í ṣe ọ̀rọ̀ pé ilé yẹn editing kì í ṣe photo shoot kò ń ṣe kíní rárá bó ṣe rí directly lẹ́ ṣe show ẹ̀ yẹn kì í ṣe pé bóyá àfikún tàbí àyọkúrò ń bẹ̀ bó ṣe rí gangan ni èmi fúnra mi gbọ́ directly ni ẹni yìí sọ pé constitution yìí ò ní kankan tó fẹ́ ṣe pẹ̀lú wa kò sí lọ síwájú bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ ṣe constitution yẹn àwọn ológun ni bó ṣe exactly ṣe play láàárọ̀ yìí I don't know ìjọba tó fẹ́ sọjí la tó fẹ́ dìde ok à ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ Fúlàní ọmọ olókè lèmi tí mo ń sọ̀rọ̀ ipò yẹn ní ibi tí ẹni yẹn ti dárúkọ tóbìnrin yẹn dárúkọ kò síbi tí mi ì mọ̀ bẹ́ẹ̀ lórí àdúgbò mi ni ọmọ òkè ògùn lèmi tí mo bá yẹn sọ̀rọ̀ yìí. lóòótọ́ ni àwọn Fúlàní ti da gbogbo àwọn dàbí àwọn Fúlàní ló jẹ́ kí wọ́n gbádùn ní oko dídá mọ́. ṣé wọ́n sọ pé àwọn ọba ò mọ̀ lóòótọ́ ni ìrìn ìkan tó ti ṣẹlẹ̀ for the past 10 years tí wọn ò sì rí solution kankan ṣe sí. ó yà mí lẹ́nu sa o. sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ wọ́n hẹ́ẹ̀dì Nàìjíríà náà ni
then the other video tẹ́ tún show nípa máa tó sọ yìí pé nípa Hausa máa tó sọ̀rọ̀ pé by number ni wá we are minority. Yes sir, yes sir. Video is the same thing mo ti gbọ́. Yes sir, ẹ kú làákàyè. ó sọ pé minority báwo lè ṣe máa pè wá ní minority nínú ìlú democracy. Ó yà mí lẹ́nu sà. àṣìjọba military. Okay, nínú democracy tí minority bá sọ pé àwọn ò gbà kò sí ohun tí majority fẹ́ ṣe nítorí pé wọ́n máa jọ àpapọ̀ ní àìṣe ìyà kan náà. Nínú democracy àyàfi tí gbogbo ilé bá fẹ́ ló kò pé yes bó ṣe yẹ kó rí nìyẹn. Exactly. Kéèyàn máa sọ yín pé minority ni wá and it's true ìjọ tó sọ̀rọ̀ yìí mo rántí state mélòó ni state wa ṣe bí 6 péré nílẹ̀ Yorùbá àti south àti south east mélòó ni wá kẹwàá mọ̀ pé wà ní minority tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. sà kẹwàá mọ̀ pé tí ò yẹ kó rí bẹ́ẹ̀. kẹwàá mọ̀ pé n tó sọ yẹn sà ipe ó pẹ́ tán ti ní plan ni wọn tipẹ́tipẹ́ because ṣe rí Èkó nìkan Èkó èèyàn tó wà lẹ́kọ̀ọ́ nìkan gbogbo nǹkan tó pè ní state nílùú wọn tá a bá dá gbogbo ìlú wọn yẹn tá a bá dá sí 6 Èkó kó apá kan bẹ̀. bẹ́ẹ̀ parọ́ olóòtú. so wọ́n ti ní plan wọn àwọn èèyàn tá à ń bá sọ̀rọ̀ tán ń sorí kunkun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àwọn lọ̀rọ̀ wọn gan tó sú mi ń bẹ̀ ká bá àwọn èèyàn wọ̀nyí jà economically ná ẹ má jẹjẹ wọn ẹ má ra nǹkan wọn mọ́ ẹ má gọ̀kadà wọn torí béèyàn gọ̀kadà Fúlàní gan ikú ló ń gùn ikú. ẹ ṣeun sà. bàbá ṣe rí ní ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹni tí ò bá ní gbọ́n ò ní gbọ́n ṣùgbọ́n àdúrà mi ni pé gbogbo ẹ̀dá tí bá ti sọ pé nàláì gbogbo tí ń ṣẹlẹ̀ sáwọn ẹni tó ń ṣẹlẹ̀ sí tí wọ́n mú reference ẹ̀ wáyé èyí tí ó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yóò jù yẹn lọ gbogbo ẹni tí ò bá ti gba ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ àtàwọn proof tẹ́ ẹ̀ mú wáyé tí wọ́n bá ti gbà á gbọ́ èyí tí ó ju ti àwọn ẹni yìí lọ tí ó ṣẹlẹ̀ sóhùn yóò ju tàwọn ẹni yẹn lọ ìgbà yóò tó wọ̀ pé na true ni. àbáwọn akọ̀dára aláwọn lórí election ni o wọ́n ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti mọ bí wọ́n lọ o. ẹ ṣé thank you sir. mo sọ wọ́n ní ẹjọ́ sà nǹkan tẹ́ àwọn màmá wa Olúbámiró Mojísọ́lá wọ́n ní ọ̀rọ̀ nìkan kì í ṣọ̀rọ̀ nìkan o ṣé tí n bá wà lórí ètò báyìí màmá wa Mojísọ́lá kí n wá sọ fún yín pé kí n sọ fọ́tà mi pé tó bá dọ̀la pé mo fẹ́ lọ dènà dé sí Covington no kì í ṣe bẹ́ẹ̀ ohun tí èmi ń sọ báyìí ni wípé gbogbo àtẹ̀mí àtẹ̀yìn màmá wa tájọ́ ń sọ̀rọ̀ yìí ká má ever lọ dìbò 2023 kò sí bá a ṣe máa ṣe a tún máa wọnú wàhálà lọ ni then constitution 1999 yẹn ká máa sọ pé àwa because only we the people ṣé ẹ wà ń bẹ̀ ni mọ́mì mi Mojísọ́lá ṣé ẹ pẹ̀lẹ́ tó kọ́ ni ẹ gbóhùn sókè brother mi. ẹ káàárọ̀ sọ. ẹ káàárọ̀ bàbá mi. Yes sir. àròpọ̀ eré o. àyọkúrò ibi sà. o máa kó ètò mo dúpẹ́ náà wà o. àwọn ètò yìí o. báyìí máa jákàn yà kéèntì kẹ kákàdọ̀ ẹ̀ tí iná ń gan. o máa dúpẹ́ o àwọn dúpẹ́ náà Ọlọ́run o. àgò ṣe báyìí Kuwait rọ́fọ̀ constitution àti ìdìbò 2023 sí àwọn ọmọ láti àǹtí bọ̀ fi àwọn oṣù ọ̀gá yìí o ṣé dà tó la dìbò yìí. ẹ ṣá ní 2023 ẹ pariwo wọn àti àgbà ọdún àjọ tó dà 2023 there is nothing like 2023. nation tí a dúró àwọn bá ní agitation 2023 àwọn ti fail already no. àmì àṣẹ. in the sense that lè dà 2023. bẹ́ẹ̀ni mo agree. ìkọ́ni tó bá ń ro 2023 ó ti fail already torí 2023 ò lè ṣẹlẹ̀ ilẹ̀ tó máa mọ́ ní ọ̀la kò sẹ́yàn tó ti mọ́. so agitation 2023 failures ni. ẹ ṣé bàbá mi. sọ̀rọ̀ mi yé yín sà. ẹ ṣé bàbá mi. ṣé yín sà nípa ọ̀rọ̀ ìyá tó ń jẹ tí àwọn Fúlàní. tó ń jẹ oko ẹ̀. tó lọ kutu ọwọ́ wọn ní oko ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni ṣé rí àwọn ọba wa ló fún wọn láàyè o. àwọn ọba tẹnujẹ wọn yẹn àwọn náà fa gbogbo kan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Òṣogbo náà níbẹ̀ yẹn. oyè no kí ni Ọ̀yọ́ ni. àbí Ọ̀yọ́
tó bá ti lọ fi Fúlàní ṣe ṣeríkí ṣe hàn pé ìkọjá àyè nìyẹn tí Fúlàní bá ti sọ pé owó wà mọ́nì ó wà oògùn ó wà ẹ̀sà kẹ́ẹ̀tì fẹ́ lò yẹn sí kẹ́ẹ̀tì fẹ́ tòlú fẹ́ yẹn sí. ó bà mí ò sà. ó lágbára jù so advice máa ká kó everybody now everybody kó máa gbọ́ kò sí 2023 election there is nothing like 2023 election. ẹ ṣé sà thank you. ẹ jẹ́ kí gbogbo èèyàn wà aware pẹ̀lú information yẹn pé kò sí 2023 election. Exactly. Thank you, sir. So, if anybody is saying that let's go for an election, ipe tí Yorùbá bá wà ńbẹ̀ á ṣe fake ni pẹ̀lú 1999 constitution yẹn. Ẹ wá fẹ́ lọ síbò. Okay. Ṣé nígbà tó bá fi ìbọn, tó bá spray ìbọn, ṣé wàá lè rojú ráyè dìbò? Nǹkan tó bá dẹ̀ wọ́n ni wọ́n máa kà. So, ẹ jẹ́ ká sọ wípé no election 2023. Self-determination is permitted all over the world. Nigeria fún ara ẹ̀ wọ́n ní wà signatory to self-determination. Kò sí bàbá ńlá kó ẹni tó lè sọ pé kó mọ́ kéèyàn mọ́ sọ pé mo fẹ́ dá dúró mi ò ṣe mọ́. Kò sí bàbá ńlá kú ẹni tó lè sọ bẹ́ẹ̀ nítorí pé kò sí ibi tó ti lè rojọ́ yẹn wàá jàre wọn. Wàá jàre wọn ṣáá ni. Yeah, this is war. Omosebi Kolawole. Yes, exactly, sir. It's war. You can't go to the farm. S-Men is waiting for you to destroy you, even to kill you. Our borders has been closed so that we don't import food. Custom is waiting to rick you down. If you make any move, even kill at will. Now it's only Dangote that can use our border without checking. This is war at hand. You, the leader that keep quiet, when it becomes real, you will run. Agbatiko kò ń sọ́ra ẹ̀. Àbí mi ò gbọ́ Yorùbá yẹn. Yorùbá are peace lover, but our kind heart has made us slave, and they are telling us it our face. Ọ̀rọ̀ àgbà bí ò ṣe lówùúrọ̀, a ṣe lọ́jọ́ alẹ́. Bẹ́ẹ̀ ni bàbá mi, brother mi, Omosebi Kolawole, you said it all. He said it all. No election in 2023. Let's forget about it. Don't waste your time. Because if you go to this election with that constitution, you are just wasting your time. You are just wasting your time. Wọ́n mú bọ́dà àti wa wọ́n ti pa. Wọ́n ṣí bọ́dà àti wọ́n lẹ̀. Ẹ wá ń sọ pé ìkan náà ni wá. Ẹ gbọ́ ni. Hausa Fulani yẹn gan fúnra ẹ̀ tó fẹ́ nu ẹ̀ ó ti sọ tán. Ó ti sọ. So what are we talking about? Kí la wá ń sọ? Ẹ jẹ́ kí n tún open line yẹn again. Àwọn èèyàn ń pè wọlé. Ọ̀sẹ̀ mo fẹ́ máa sọ̀rọ̀ lẹ́wọ̀n kan. Jẹ́ ká tún gba ìpè. Ẹ ti wọlé o. Ẹ ti wọlé sà. Ẹ gbóhùn sókè. Hello? Yes. Ẹ ti wọlé, ẹ gbóhùn sókè. Okay. Ó ti re o bàbá. Ìyá kẹ́ pè padà. Àwọn èèyàn mo ti miss call gan. Ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́. Okay. Let's see what this guy. I think the Wi-Fi is kind of crazy. Let me take this call. Yeah. Ẹ ti wà ń bẹ̀ sà. Hello. Ẹ gbóhùn sókè bàbá mi. Ẹ káàárọ̀ bàbá. Ṣàlàáfíà lẹ wà. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́. Ẹ wo màá kí n pẹ́ kú iṣẹ́. Ẹ wọ́n lẹ gbìyànjú. Ẹ ṣeun sà. Ọlọ́run kan ló bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun sà. Òye náà tábà ká dúpẹ́ láti ìbọn ẹlẹ́ ń jáde ẹwọ́ táwọn kẹ̀kẹ́ máa fi sùn àwọn máa fi relax ara yẹn dáná fún wa ní kínní. Mi ò bá yín bẹ̀rẹ̀ ètò yìí bẹ̀rù fẹ́ bẹ̀rẹ̀ kankan lọ láàrin ara wa. Ṣé gbogbo àwọn sínítọ̀ yẹn kò sí yóò bá ń bẹ̀? Dádì wa ẹ̀yin lẹ tún béèrè ṣé kìí ṣe béèrè
ìbéèrè tó yẹ kémi náà béèrè lẹ́kẹ́ bá mi dáhùn lọ́wọ́ kan nìyẹn. ìbéèrè tó yẹ kémi gan béèrè lọ́wọ́ yín lẹ́tù béèrè lọ́wọ́ mi yẹn. Okay, let's see. The network is kind of crazy this evening. I don't know why. Yes, o ọmọ kọyin ayé kò tọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ayé kò tọ́ Nigeria it's fake. It's nothing like Nigeria. Even before Nigeria will exist at all. It's a fraud. Báwo lèèyàn kan ṣe máa jókòó tó máa gbé constitution kalẹ̀ fún di PhD àwọn èèyàn ńláńlá gbogbo àwọn tó ń kàwé nǹkan tó ń bí mi nínú nìyẹn mi mọ bí táwọn bàbá wa yẹn mi mọ nǹkan tó ń wò tó ń dẹ̀ dákẹ́ síbẹ̀ yẹn ẹnìkan kàn gbé wọn kàn tó wù wọn kàn bẹ̀ sí tí wọ́n rí báríbo n tó dùn mí fún bàbá Ọbásanjọ́ nìyẹn bàbá yẹn dẹ̀ mọ nǹkan tó tọ́ bó ṣe wà yẹn agbára sì wà lọ́wọ́ ẹ̀ kó jáde kó sọ pé 1999 constitution no is fake yo kó sọ kí bàbá yẹn kó tó jáde láyé kó lọ́jọ́ tó dé bàbá Ìyábọ̀ kó sọ̀rọ̀. I have to call back. I have to do that myself. I don't know. The network is crazy. Ẹ ti wà ńbẹ̀. Ẹ ṣe gan, mo try láti pè mí kẹ́ẹ̀tì ni. Yeah, network yẹn ni. Hello sir. Mo ti ń gbọ́ yín. Mo understand. Gbogbo àwọn pípù yìí, àwọn ọba, senator, àwọn gọ́fìnà, wọ́n ṣàníyàn lo ìbò, wọ́n ti ṣàánú wa. Láti ariwo lọ́sàn-án lóru lálẹ́ yìí, tó ti ṣàánú ẹ̀yìn máa jáde. Koiki máa jáde bàbá Kìsà àbúrò wọn máa jáde Ìwà máa jáde Lẹ́kìbí máa jáde ẹ ṣàánú ẹjọ́ torí ọlọ́ọ̀ bíbù yìí ẹ bá ṣáà tẹ gbọ́ pé ẹlòmíì wà tó tẹ gbọ́kẹ́ ẹ ṣáà ní fámìlì ẹ ṣáà ní ẹgbẹ́ ṣáà náà burú wọn ṣáà wà lórí ìbò tó máa tẹ̀ sínú ìbá Áfíríkà ọ̀pọ̀ ẹ ṣáà ní kò tó ṣáà ń ṣẹlẹ̀ ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹ ṣàánú àwọn bíbù yìí ẹ ṣàánú àwọn mẹ̀kúnnù ọ̀dájú làwọn bíbù yìí o àwọn bíbù ọ̀dájú ni wọ́n burú ọjọ́ torí ọlọ ọgbà tí kí ni fẹ́ máa ṣẹlẹ̀ ní east nílẹ̀ Ìgbò lọ wọ́n lé wọn kúrò ní ẹgbẹ́ ọkọ̀ tó jọba ẹ̀ mọ́ àwa ìyẹn wá wọ́n lé wọn kúrò nílẹ̀ Ìgbò ní àti kí ni fẹ́ máa ṣẹlẹ̀ náà ẹ̀. àwọn èèyàn wá. tí wọ́n ti wá ó sì wà ń bẹ̀ kó dàbí tí edodo wa ṣẹlẹ̀ lọ́dọ̀ wa yìí sìn yìí adẹ wò títí kí ló dé tó fi ṣe ògbélé fún wa kọjọ torí ọlọ ẹ̀bẹ̀ la ń bẹ̀ wọ́n àti bẹ̀ wọ́n àti wọn àti bù wọn bá ti ṣe ògbẹ máa pẹ máa bù ẹ máa ṣe ẹjọ tó rẹ ṣàánú wa ẹ̀bẹ̀ la ń bẹ̀bẹ̀ ṣàdínlẹ ẹgbẹ náà bẹ bá a sọ fún wọn ẹ bá a sọ fún wọn ẹjọ torí ọlọ ẹ ṣàánú wa wọn tẹ wo gbogbo wàhálà yìí tẹ ẹ máa jáde láàárọ̀ ẹ máa jáde lọ́sàn ẹ máa jáde lálẹ́ ẹ máa jáde rọ̀lẹ́ tí kò bá ti jẹ bá ṣe ń parí ẹlòmíì ti gbé kọjọ torí ọlọ àwọn náà bímọ. ẹ ṣeun sir thank you so much sir. ẹ ṣe bàbá. ẹ̀gbọ́n nǹkan tí bàbá wa yìí sọ ń sìn most of àwọn tó ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ none of us even when nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń sọ nípa tó Odùduwà yìí yàtọ̀ sí eléyìí tí mi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gba many things òun náà ni bàbá yìí tún sọ yìí so àwa ènìyàn wa ẹ má jẹ́ ká kojú láàfin sí pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ máa ń kíní kan tómi bá lọ tẹ̀yìn gbẹ̀gbín lẹ́nu sọ̀rọ̀ mi yẹn ara ìjà òun mọ̀lẹ́yìn wa in tó bá lè fi defend ara ẹ máa ṣe sílé máa kó pamọ́ má jẹ́ kán fi bíbélì àti kùránì má jẹ́ kí fi tàn ẹ́ jẹ nǹkan tó bá mọ̀ tó lè fi fàbò bóra ẹ fàbò bá ọmọ ẹ ó ti bá báyìí ó ti bá wọ́n ti kó wọn wọlé kẹ̀tíkẹ̀tí ẹnìkan máa sọ pé ẹ̀wọ̀n OPC ńkọ́ ẹ̀wọ̀n Ìbà Gani Adams ńkọ́ Ìgbòho ńkọ́ káwọn tó di Ìgbòho kí Ìgbòho kó tó máa jẹ́ Ìgbòho kí Gani ó tó máa di Adams ṣé kò ní nǹkan tó tójú ẹ̀ ti rí ni ìwọ náà fún ara ẹ tọmọkùnrin fúnra ẹ ṣé dandan ni kó jẹ́ Ìgbòho ló máa wá Ìgbòho fún ẹni ìwọ ò lè fún ara ẹ jà fún ara ẹ kó fàbòbò ra ẹ kó tẹ gbìyànjú ṣé kò níbi tó dò máa gbẹ̀yàn dé kéèyàn tó kó sómù wẹ̀ ni èmi ò kó gbogbo yo ipe àndúró dẹ nìkan mi ò kó yẹn jẹ́ ń tèmi o kí ìwọ fún ara ẹ̀ gan kó ta mọ́ra ìṣẹ́jú mélòó ni mo ní
kí tó máa kó gbágbára mi bí ìṣẹ́jú mẹ́wàá kí tó máa kó lórí ètò. bẹ́ẹ̀ ni Adéníkẹ́ Síyánbádé wọ́n gbogbo nǹkan mìíràn ń ṣe everyday ọ̀ràn mìíràn náà wọn Fúlàní ń ṣe. ẹ jọ obìnrin tí a ní ká ṣàánú ẹ̀ yẹn ẹ jọ àkáǹtì nọ́mbà ẹ̀ ló wà lójú fọ́nrán mi yẹn wọ́n dẹ̀ tún pin ẹ̀ sísàlẹ̀ Facebook òun ló dẹ̀ wà ní ojú kínní yẹn 306-494-6280 First Bank Sharafa Ìfẹ́ bó ṣe wà níbẹ̀ ni Sharafa Ìfẹ́ òun ní orúkọ ìyá yẹn tó lọ ṣe àgbẹ̀ tó lọ obìnrin tó lọ ṣàgbẹ̀ tí Sẹ́ríkì ń halẹ̀ mọ́ tán fi mọ́ ọlọ́kadà ń lé káàkiri tán gbé lọ sí ọ̀dọ̀ odindi kábíyèsí ní ìlú Ọ̀yọ́. Mo dẹ̀ ti ké sí àwọn aṣèjọba ní ilẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé èèyàn dáadáa ni mo mọ̀ yín sí mo dẹ̀ gbúrò yín dáadáa yí pé èèyàn dáadáa ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa Ìfẹ́ sọ. ẹ kú pé tó sá o. kò ní bàjẹ́ fún sà ẹ ṣeun sà. mo ti gbọ́ gbogbo nǹkan tẹ̀ sọ látàárọ̀ ẹ jọ Cambodia lèmi ti ń pè bọ́ lólùfẹ́ mi ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ṣe rí àwọn bàbá yẹn náà ẹ jẹ́ ká kọ́kọ́ gbàgbé wọn. All right, sir. wọ́n ti ṣe awo ọ̀dájú tó jẹ́ pé wọ́n lè nífẹ̀ẹ́ ní mẹ̀kúnnù. ṣùgbọ́n we need àwa fúnra wa ṣe understand I need another security kiri tó jẹ́ pé kó bọ́ba tó tú gbogbo akájòkó we need to talk about this kí sọ̀rọ̀ orí afẹ́fẹ́ ṣe understand nítorí ẹnìkan ò lè dá ṣe. bẹ́ẹ̀ni mo gbọ́ tẹ́lẹ̀ sọ pé ẹni kẹ́nìkan pé kìnìún kọ̀ọ̀kan gbà kọ́kẹ́ kọ́kọ́ gbà tó pa àwọn Gani Adams àti kìnìún. Bẹ́ẹ̀ni. Let's come with a reasonable something. Yes, now it is time now. Èmi bá ẹ̀kọ́ lóhùn wá bá wa ṣe. Àmì o. Ṣẹ́rí àwọn fífi wọn kì í ṣe spirit. Bẹ́ẹ̀ni torí pé àwọn èèyàn wa wọ́n entertain fi ẹ̀ lọ ṣe ń ṣe báyìí. Tó bá gbé náà lójúlẹ̀ kan ṣo oníkálukú wá sún ẹ̀yìn nǹkan tèmi fẹ́ sọ nìyẹn. But we need to strategize ẹ̀jọ̀ torí Ọlọ́run. Yes. Ká lè kúrò níjọba. Ká lè kúrò ní àwọn bàbá yẹn. Exactly. Ẹ ṣe púpọ̀ sá. Ẹ ṣeun bàbá mi. ọ̀rọ̀ gidi ni bàbá yìí sọ ẹlòmíì a máa sọ pé òun sì ń dúró de ẹnìkan òun dúró de bàbá Ìgbòho òun dúró de bàbá Lákúlàkú òun dúró de bàbá Ìyẹ̀dó káàsó sọ bàbá mi Ìyẹ̀dó de bàmí jọmọ ńlá wèdúró de bàmí jọmọ ńlá yóò ti kú náà tọdún hàn wẹ́lẹ̀ mú ẹ gírí òkè ká dúró de bàmí jọmọ ńlá gba ògùn ànágbó àgọ́ àgbẹ̀pọ̀wú dúró mọ̀ mú àfọ ẹ dúró de Bam Gani ẹ gbóhùn sókè bàbá mi. Hello. Go ahead sir ẹ ti wà lójú òpó. Ok orúkọ mi ni Adúláde láti Malaysia. All right sir. ṣe rí àwọn ọ̀rọ̀ tó ń tẹ̀ ń ṣẹlẹ̀ ilé Yorùbá yìí ó tún fẹ́ tojú sú èmi náà tó ṣe jẹ́ pé àwa Yorùbá báyìí tá a bá sọ̀rọ̀ báyìí fún wa a bá fi tí ọ̀tún gbà báyìí ó máa ń gba òsì jáde. kò yé mi o. ìlòdì ṣé ó dìgbà tó bá tó la etí wa báyìí kan tó kó ọ̀pọ̀ ọ̀rọ̀ sínú ẹ̀ nìkan tó di pé ọ̀rọ̀ máa dúró bẹ́ẹ̀ pẹ̀lú nítorí tá à ń fojú rí bẹ́ẹ̀ lómi ò tẹ̀ fojú rí gbọ́ ẹ ṣáà ti ń lórí social media lómi ṣáà ti ń gbọ́ tó bá tẹ̀ pọ̀ tó ṣàṣẹ ládùúgbò ẹ̀ kí ló dé nǹkan báyìí jẹ́ ìṣẹ̀lẹ̀ òyìn ìṣẹ̀lẹ̀ ayẹ̀ yín repeat ọ̀rọ̀ yìí náà ẹ̀jẹ̀ ń sọ pé irọ́ ni àti sọ pé kóníkálukú lọ dira ẹ̀ mú lásìkò tó wà yìí sì kò dín pé ẹmọ mùsùlùmí ní Christian ní mí ẹ̀sìn kan máa ní mí àwọn tọ́jà fèsì yín tọ́jà nǹkan ọ̀kan sí ètò kan pẹ̀lú ẹ̀sìn kankan. kò sí ètò kan wọ́n. wọ́n fẹ́ pa nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ọ̀dẹ̀ fẹ́ pa ẹ̀ fẹ́ destroy yẹ ayẹ̀ ń fetí gbọ́ ayẹ̀ tó ń fojú wò kí ló máa ń tẹ̀ ń ṣe àwa Yorùbá yìí náà ní ti Ìgbò ní nìyẹn tẹ́bá àwọn Ìgbò nílẹ̀ wọ́n sìn àwọn ti gbáradì ọ̀jẹ̀ tí kò ti tó gẹ́ lè ọmọ Ìgbò kan ṣe kẹ bèrè lọ́wọ́ ẹ pé ọmọ ìlú òní ó máa sọ pé Biafra lòun ọ̀nà àwa Yorùbá yìí nìkan náà ni a máa ń fojú di nǹkan onígbà tó bá tó dé ní góńgó ọrùn wa báyìí láti máa ti máa pariwo àbí tó bá ti kọ̀yàn kan báyìí àti ní mọ kókó ọ̀rọ̀ kí ló dé náà oníkálukú lọ gbára ẹ̀dì lọ́wọ́ ta wà yìí ṣe ó ti kúrò ní pé kìnnì kan ní mí oníkálukú lọ dìfẹ́ǹdì àlọ́ fún àwọn nǹkan tó bá lè ṣe sí ara ẹ̀ lọ ṣe fún ara ẹ̀ lọ wá nǹkan tó máa ṣe fún ara ẹ̀. bẹ́ẹ̀ni ká má dúró dẹ̀yàn kan ẹ ṣe bàbá mi. fẹ́ fún àwọn èèyàn kan ní advice kan gbogbo ẹ̀yin tẹ́ bá wà ládùúgbò kọ̀ọ̀kan ẹ pera yín jọ
gbogbo àwọn CDA àtàwọn kánsẹ́lọ̀ àdúgbò yín àwọn chairman local government yín ẹ bá lọ fìtínà àwọn náà ẹ bẹ̀rẹ̀ látòrí àwọn gangan torí bá ti kà wọ́n wọ́n máa kà wọ́n sínétọ̀ á lè máa kà wọ́n gọ́ọ̀mẹ̀ntì wọn tẹ́ bá lọ pẹ́ fẹ́ kọ gọ́ọ̀nà ó máa jìnà ẹ lọ́kọ̀ fìtínà gbogbo àdúgbò yín gbogbo àwọn CDA àdúgbò yín gbogbo wọ̀ẹ̀mí ni wọ́n B2 wọ́n B3 wọ́n B4 ẹ máa lọ fìtínà àwọn chairman àdúgbò ibẹ̀ gangan bẹ́ẹ̀ni ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní fìtínà àwọn náà máa sọ pé kíní tí ó ti ń dójú ẹ̀ gangan gbogbo àdúgbò kọ̀ọ̀kan gbogbo stéètì kọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ẹ máa lọ sí CDA gbogbo àwọn CDA àdúgbò yín chairman kánsẹ́lọ̀ gbogbo wọn ẹ máa lọ fìtínà tẹbítẹbí ẹ máa lọ pariwo mọ́ wọn tó bá ti ń kà wọn náà máa kà wọn sínétọ̀ á jẹ́ kà wọn gọ́vnà ọmọ àwọn pé kíní yóò ṣe ṣeré mọ́ ẹ ṣé bàbá mi àti bẹ́ẹ̀ lọ ẹ máa lọ ẹ jáde eléyìí ò ṣe pé kíní ó ti kúrò nínú ọ̀tàn káàyè tó àwọn tajọ́ fojú wò àjẹtí ọdún sọ̀rọ̀ yìí láti year pass ó jẹ́ ti ń kàn wá díẹ̀ sí àgbà tó blú àlámù kó dín pẹ̀ṣẹ̀ ń gbọ́ gbà sílé kọ̀ọ̀kan. ẹ ṣé bàbá mi ẹ ti gbọ́ èsì tí ẹ ti gbọ́ àmọ̀ràn tí bàbá yẹn mú lẹ́yìn àmọ̀ràn ńlá ni kò dìgbà tán bá pa èèyàn mọ́lé ẹ̀yin ẹ wo obìnrin tí a gbé wá sí ọ̀rọ̀ obìnrin yìí báyìí kì í ṣọ̀rọ̀ kékeré o wọ́n ń wá ẹ̀mí ẹ̀ kiri ni ó dẹ̀ nọ́mọ́ ìdí tí a sọ pé àwọn tó ní kọ́rọ́kọ́bọ̀ kan tẹ̀ help ẹ̀ kó má jẹ́ yẹ̀mẹ́ pé nígbà tán ti gbóúnjẹ lẹ́nu ẹ̀ báyìí ká tẹ̀ tún ṣàánú fún ẹ ti wà lójú òpó bàbá mi ẹ ti wà ń bẹ̀ o hello ẹ dẹ̀ ti wà ń bẹ̀ o ó dẹ̀ ti pẹ́ tó ti pè látẹ̀kan ok ká gbé tẹlómi ẹ kó ojúmọ́ lọ́dọ̀ yín o. hello bàbá àròpọ̀ eré ẹ káàárọ̀ sà. àyọkúrò ibi bàbá mi ẹ ṣeun sà. mo fẹ́ èmi náà ní kí n dá sí ètò yìí. yes sir. ṣe rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìran Yorùbá àti máa ń fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ètò kò ṣẹlẹ̀ sí wa àánú kò kàn wá bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ a dẹ̀ ń rí pé kíní yẹn ń ṣẹlẹ̀ sí ìran wa àdákẹ́. nǹkan tẹ́mi kàn fẹ́ sọ nípa ọ̀rọ̀ àwọn Fúlàní ni wípé ṣẹ́ni tá a bá ti bẹ̀rẹ̀ ṣé ẹ̀ ń gbọ́ mi sà. mo ń gbọ́ à ń gbọ́ yín àgbọ́yé. tá a bá ti máa bẹ̀rẹ̀ sí ní ká máa lé wọn pa wọ́n máa rí i pé a ti gbógun dìde sí àwọn pípú yóò ní lọ wọn ò ní lọ nígbà tá a bá gbógun sí wọn táwa náà ti gbá di ogun sílẹ̀ tá a ti bẹ̀rẹ̀ sí gbógun sí wọn tá à ń lé wọn lọ́sùn lósì ìgbà iná máa tó sá ìgbà iná àwọn ọba náà máa tó sọ fún wọn wípé ẹ ṣáàkiri nǹkan tó ń ṣe kú àwọn ọmọ ìlú ló dìde rí but aside from that àwọn ọba yẹn kò sí nǹkan tó lè ṣe àwa fúnra wa la máa gbógun tì wọn báwọn Ìgbò ṣe gbógun tì wọn ní ilẹ̀ wọn lọ. bẹ́ẹ̀ni. so ọkùnrin tó bá ṣe ń sọ wípé òun dúró de Ìbà Gani Adams òun dúró de Sunday Igboho ó máa fẹ̀mí ara ẹ̀ dín. exactly. wọ́n ṣe fún ìgbà ẹ̀dọ́ òní tí ìgbà tó máa rántí pé kí Sunday Igboho máa ń gbà sílẹ̀ nílẹ̀ ṣàfihàn láti ká. ojú òpó yín yẹn kò ṣe dáadáa mọ́. ojú òpó wọn yẹn ó ti a ò gbọ́ mọ́. ṣé káàárọ̀ sá. ẹ ṣeun sá bàbá mi. hello. ẹ káàárọ̀ ẹ kú ètò. kí lorúkọ ń bó lẹ ti pè sá. mo ń pè Ahmed lorúkọ mi mo ń pè láti Enugu. ǹjẹ́ sẹ́yìn náà ṣẹ́ẹ̀ṣì lọ́wọ́ sí pé ká lọ dìbò ní 2023 àbẹ̀wò kí lẹ ṣe rí sísà. Ọlọ́run má jẹ́ látijọ́ tó ti bí èmi mo ti pé ọmọ 33 years ń dìbò fún ẹnìkankan rí. kí ló lè tẹ́. mo mọ̀ pé tá a bá dìbò fún wọn wọn ní ṣe dáadáa tá a bá dẹ̀ ń ṣépè fáwọn tí wọ́n ṣe dáadáa yẹn àwa tá a dìbò fún wọn gan à ń ṣe fúnra wa náà nìyẹn torí àwa náà la fọwọ́ ara wa yẹn wọ́n síbẹ̀ ìdí nìyẹn tèmi ò fi dìbò rí mo ní voters card mi ìdẹ̀ dírí mo fi àlòkùnrin mo fi ṣe ẹlẹ́rìí sẹ́rí bàbá sẹ́rí ẹjẹ́ àwọn bàbá wa tá a ní ní ilẹ̀ Yorùbá ẹjẹ́ àgbè tìṣẹ́gbẹ́ kan sẹ́rí ẹja tẹ̀ ń wò yẹn orílẹ̀ ẹja ti máa ń bàjẹ́ wa o orílẹ̀ ẹja ti máa ń bàjẹ́ àwọn bàbá yẹn wọ́n ti bàjẹ́ ẹ jẹ́ ká yọ wọ́n kúrò tí n tó bá ti bàjẹ́ báyẹn ká yọ kúrò ní n tó bá dáa ni ká máa nílò lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ́rí àwa ara wa tá à ń sọ̀rọ̀ yìí gangan là ń jà fún òmìnira ara wa àwọn bàbá yẹn wọn rí tiwa ro wọn àdẹ rántí pépà tán bá lọ tán àwọn ọmọ àwọn làwọn máa fi lẹ̀ nígbà bá fọmọ wọn lẹ̀ tó di pé ọmọ wọn nídìí nǹkan kan nísìn tí ò wá ráàyè débẹ̀ mọ́ sẹ́rí Fúlàní ti fẹ́ gba ìjọba tán
tó ti yé yín báyìí bàbá mi Fúlàní ti fẹ́ gba ìjọba tán ìpa tán ń pa àwọn èèyàn kò dáa èmi gan àgbẹ̀ ní bàbá mi àgbẹ̀ lèmi náà Fúlàní jẹ oko wọ́n jẹ oko gidi gan wọ́n bà nǹkan jẹ́ àwọn bàbá yẹn bóyá ti gbowó lọ́wọ́ àwọn Fúlàní yẹn ni kò tiẹ̀ yéèyàn ṣé ń gbà tán bá tiẹ̀ ti ń gba 10 million gba 5 million tán fi wọ́n joyè Sẹ́ríkì nítorí la gbọ́ tán fi hàn joyè nílẹ̀ Haúsá tó jẹ́ Yorùbá tiwa. ó yà mí lẹ́nu o. èpè lókù táwọn máa gbé àwọn bàbá yẹn sẹ́ kọ́lọ́ bá wa mú wọn kúrò lẹ̀ wọ́n lè yí padà mọ́ kọ́lọ́ bá wa mú wọn kúrò lẹ̀ kó pa wọ́n pakúpa kó fẹ́ lómi ìrọ́pò wọn nǹkan táwọn máa sọ sí nìyẹn kò sí election kankan ní 2023. ẹ ṣeun bàbá mi. tá a bá lè cooperate tá a bá lè ṣe wàláì kò bá dẹ̀ dáa jù ọ̀rọ̀ gidi lẹ mú wá láàárọ̀ èmi náà dẹ̀ ti mọ̀ ń sọ tipẹ́. ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín lágbára náà. ẹ ṣe sà so now gbogbo ẹni tá a ti ń pè wọlé látẹ̀kan náà sọ wípé constitution 1999 kò lè gbé wa débi kankan election no a ò ṣe election 2023 àti ẹ̀fẹ́ kẹ́nìkan tí ẹ̀ pè wọlé lára àwọn tí wọ́n gbàgbọ́ pé nàìjíríà sì dáa kán tí ẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ kọ́ rẹ àbí àwa náà láti kẹ́kọ̀ọ́ a ò sọ pé agbọ́n tán àmọ̀ tán ẹjọ́ bá ṣe àìtó fún ìṣẹ́jú tó kù tá a fẹ́ lò lórí ètò kò ní bàjẹ́ fún yín kẹ́dẹ̀ like kẹ́dẹ̀ lọ́ọ̀fù program yìí kẹ́dẹ̀ bá wa lọ́ọ̀fù YouTube channel wa bákan náà ẹ ṣe bàbá yìí ó pẹ́ tí wọ́n ti ń pè látẹ̀ǹkan wọn ò lè ṣe kán mọ́ pè sórí ètò ẹ jẹ́ ká pè wọ́n padà. hello sir dádì mi. bàbá mi. hello dádì mi. ṣálá ọba ni o dádì mi mo dọ̀bálẹ̀ sá o. ẹ jẹ́ ká dọ̀bálẹ̀ fún Olódùmarè. ẹ̀ka lẹ́bẹ̀ o. Elédùmarè ìmọ̀ ní ẹ ṣeun bàbá mi. ẹ̀yin máa gbọ́ lólórí nílẹ̀ Odùduwà ẹ̀yin tẹ̀ ń ṣètò yìí àtàwọn tá à ń ṣí àìtò yìí àtàwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀yin lọ bá ẹ̀yin lolórí ṣe ẹ̀gbọ́n mi sà ẹjọ́ mi fẹ́ sọ nǹkan mẹ́ta ni pé ẹjọ́ bá ti pè ẹjọ́ ẹ máa challenge wa ipe kí ni ẹsẹ̀ wo ni wọ́n gbé ṣe wọ́n máa sọ fún yín pé ẹjọ́ ẹ bá a sọ fún wọn ẹ̀kọ́ gbọ́ onítọ̀hún ò tí ì rẹ̀ dì ní bàbá mi. ó ká mi lára bí ó ń gbà wọn ọ̀rọ̀ rúrùn táwọn èèyàn máa pè é lórí fóònù ẹ̀ẹ́dógún ẹ̀jọba àgbẹ̀ òṣìṣẹ́ kí ẹjọ́ ẹ máa challenge wa pé èmi náà ti ń ṣètò mo ti ní àwọn gbòòfò kan ní Badagry máa ń sẹ́ǹdì owó Germany lèmi wà mo ti ń pè wọ́n mo ti ń ṣí wọn létí èmi náà ti ní mo ṣe náà mo ti ní àwọn gúùpù kan náà ìkéèsì tó láti àlè dápọ̀ àlè mọ ogun ẹ̀ tó bá àwọn máa pè é ẹjọ́ ẹ bá a sọ fún wọn ṣẹ́rí ìyẹn kíní ìkejì ní pé ṣẹ́rí àwọn ọba yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ àwọn olórí yẹn ẹ jẹ́ kó dì pẹ̀lú wọn lọ bóyá a máa pé bí 1 million wọ́n máa ṣe rálì lọ sílé ọba ṣé ń gbọ́ mi àìjẹ́ àkọ́tì nìyẹn o kò ṣe bí 500 ṣe ń gbọ́ mi kò ṣe bí abẹ́ 200 kò ṣe bí abẹ́ 500 a máa tó 1 million ká máa lọ sílé ọba tó bá ti wá di another 2 weeks a máa ṣe lórí ọba míì a máa gbé fúláàgì iwájú ilé wọn ṣé tó bá pa wá níwájú ilé wọn yẹn ọlọ́run ti mú wọn nìyẹn ṣé ọmọ wa máa bẹ̀ sí yìnbọn fún wa wájú ilé ọba ọlọ́run ti mọ́ ba nìyẹn tèmi sọ nìyẹn pé lẹ́yìn yẹn àwa mú forward àá bẹ̀ sí díìlì pẹ̀lú wọn tábà dì pẹ̀lú wọn tí a bá lọ jà àwọn tí máa tọ́ka sógbó ní pé ẹ wò ẹ lọ síbi àwọn lọ ń ṣe ọmọ ọ̀tá ni wọ́n ẹ lọ síbi kò tábà dì nínú ilé ṣé ẹ̀ ń gbọ́ mi ó dàbí bàbá àti fámílì ni bàbá máa ń nù ẹ́ ó máa dì pẹ̀lú ẹ tí bàbá bá ìgbà yà wà láyé ìyá mi ẹ̀ ṣe báyìí ẹ̀ ṣe dáadáa a lè má bínú tábà dì ilé a lè ríbi lọ o ilé ni ìgbẹ́ tí ń rò ó ṣé ẹ gbọ́ mi sà ẹ jọ ẹ máa challenge ló bá ti pè pé òun ni kó lè fi sọ fún wọn ẹnìkan pè lánàá ó ní ó lè kí sọ fún pé òkè ó ní àwọn olùmọ̀jọ lórí ó ní ìwọ lórí kò lè sọ̀rọ̀ ó ní so ẹ má challenge wa sà ẹ jọ tó lọ ẹ má challenge wa ẹ ṣeun bàbá mi tẹ́ bá challenge wa máa dúró dádì ọmọ yín ni mí ẹ jọ ẹ má challenge wa pé iṣẹ́ kí ni wọ́n gbé ṣe kí ni solution ẹ ṣe gan sà ẹ jọ thank you so much sir ẹ pé ó máa sọ̀tún bẹ́ẹ̀ni ẹni mọ̀ lè pè mọ̀ bẹ́ẹ̀ni thank you sir. èwo ni ẹ ṣe bàbá mi ẹ jẹ́ kí wọ́n ti tẹ̀ ń bí mi ẹ ṣe sà. thank you sir. nǹkan tí bàbá yẹn ń sọ ẹ jẹ́ kó yé wa wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ akàn máa pè ẹjọ́ ẹ bá ṣe kíní kan ẹjọ́ bá but àwa gangan fún ara wa ipa wo làwa kó nǹkan tí bàbá yẹn ń sọ gan-an nìyẹn ṣẹ́mọ̀ pé ọ̀rọ̀ ìjàjàngbara àti kékeré wa àtọmọdé wa kéèyàn ara ìjàmbá ilé yín wà ẹ ti wà lójú òpó sáà. ẹ ti wà lójú òpó hello ẹgbọ́n sókè ẹ ti wà ńbẹ̀ ẹ ṣeun bàbá ẹ ṣeun o ẹ má sọ̀rọ̀ lọ a ti ń gbọ́ yín
káàárọ̀ sà ẹ kú iṣẹ́ o. ẹ ṣeun sà. Ọlọ́run á máa fún yín lágbára àti ṣiṣẹ́ mọ́ ọ. ẹ ṣeun. Nǹkan tí last caller tó sọ ó wà very important ọ̀rọ̀ ńlá ni nǹkan tí last caller yẹn sọ tòótọ́ ni nǹkan tí last caller yẹn sọ. ṣé ń gbọ́ mi sà? mo gbọ́ yín. ṣé ti rí nǹkan tèmi kàn fẹ́ múlẹ̀ ní ọ̀rọ̀ yìí ni pé ká má sọ̀rọ̀ ipa ń dìbò ní 2023 àtọ̀ mọ́ kò wà relevant àtọ̀. And again mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan ẹ jọ ẹ sọ̀rọ̀ ẹ mú topic lórí àwọn agbèrò táwọn ọba àwọn governors tó máa ń lò yẹn ẹ já ṣe topic lórí yẹn náà. àwọn ti ṣe wọ́n ṣe dára sista dára ò lè ṣàmọ́ṣe ṣàmọ́ pé ibi tí oníkálukú. mo mọ̀ kí gbogbo pírẹsẹ́ńtà ẹ̀kẹ́ kí gbogbo everybody ká kàn ṣe topic lórí ẹ̀ ká máa gbé pèsè àwọn ẹni tó máa ń lò àwọn yẹn gbẹgbẹgbẹ ní fílà àwọn pípù yìí o kò ń ṣàwọn àmì yìí o àwọn àmì nìkan kọ́ o àwọn tó ń lò àwọn tó ń lò yẹn gbọgbọgbọgbọ àwọn ni àwọn tọ́ọ̀gì tó ń lò yẹn àwọn yẹn ni lọ́dúró lẹ́yìn wọn o. all right agbọ́ opinion ti yín àti túbọ̀ yẹn àti túkọ̀ sílẹ̀. àwọn tọ́ọ̀gì yẹn àwọn náà wọ́n á máa fetí gbọ́ níbikíbi tó bá jókòó sí wọ́n á máa gbọ́. because ọmọ pé ìjà tí gbogbo everybody ń jà ìjà fún gbogbo èèyàn ni kò ṣe fún pátá kan. ẹ ṣeun. kò ṣe fún mùsùlùmí nìkan kò ṣe fún haúsá kò ṣe fún yíbò. Mo dẹ̀ fẹ́ ṣàkíyèsí iṣẹ́ rí àwọn wọ́n fẹ́ destroy economy Èkó economy Èkó wọ́n fẹ́ bàjẹ́ in the sense that ṣe ń gẹ́tì pé àwọn ibi tá a rọra ń gbọ́ ní ìsìn pé wọ́n finá síbí àwọn haúsá yẹn ló ń ṣe o kò ṣẹ̀yìn àwọn haúsá yẹn o kò ṣẹ̀yìn wọn o wọ́n fẹ́ máa jó àwọn ibi tó matters àwọn ibi tí wọ́n sì ní opportunity àti enter ló ń jó ló ń sọná sí wọ́n máa sọ pé ló ń jó ń bẹ̀. kò ń sẹ́gbínárì o ṣé báyìí ló ṣe máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé báyìí ni iná ṣe àṣẹ máa gbẹ́rù náà ní after 3 weeks after 1 month à ń gbẹ́rù náà ń bí ṣé báyẹn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ o tẹ́lẹ̀. ní ìsìn ọmọ nǹkan tó ń ṣe torí ẹ̀ lẹ ṣe sọ nínú ọ̀rọ̀ tẹ́ sọ wípé wọ́n blọọkì bọ́dà ní sẹ̀mẹ̀ wọ́n ṣì tí wọ́n lẹ̀ because Dangote ń gbóúnjẹ gba ọ̀hún yẹn fáwọn. àwọn tí ń pìpìẹ̀ fún ogun pé tó bá máa dogun kó dogun àwọn tí ń pìpìẹ̀. tipẹ́tipẹ́. wọ́n ti ń pìpìẹ̀. ẹ̀wọ̀n àwọn yíbò lọ́wọ́ àwọn yíbò nísìn ọ ti lọ ọgbọ́n púpọ̀ ni wọ́n ti lọ open ground on their own Onitsha wọ́n ti lọ ṣí ground kan bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ the same thing tó ń ṣe bíi ládìpọ̀ yẹn àwọn businesses wọ́n ti fẹ́ máa kó businesses wọn lọ sílẹ̀ wọn. Yorùbá ò ní any business tá à ń ṣe o ju àwọn màmá wa tó ń taṣọ ní Èkó lọ o. ó ti yé mi ẹ ṣe. wọ́n ti sọ gbogbo àwọn ọmọ Yorùbá tó dángájí wọ́n ti sọ gbogbo wọn dágbèrò wọ́n ti sọ gbogbo wọn dọmọta. mind of business kò sí lọ́pọlọ Yorùbá yí Haúsá fẹ́ yí Ìgbò àti Yorùbá wọ́n fẹ́ sọ wá di méjì ká jà wọ́n fẹ́ mú jà láàrin wa ká jà. exactly. ṣé ẹ wo àwọn Ìgbò tí wọ́n fẹ́ Yorùbá ní Nàìjíríà ní Èkó ń bẹ̀ yẹn Èkó lọ bí mi sí Èkó mo dàgbà sí Nàìjíríà ń bẹ̀ yẹn ní Èkó ń bẹ̀ yẹn àwọn Ìgbò tó fẹ́ Yorùbá ọ̀pọ̀ gan tí mo mọ̀. dáadáa. ẹ̀gbọ́n tèmi Ìgbò ló fẹ́. dáadáa mo láwọn ọ̀rẹ́ tó fẹ́ Ìgbò dáadáa. tí kò sí ìjà kankan láàrin wọn bímọ láwọn ti bí márùn papọ̀. ẹ ṣé bàbá mi thank you so much ẹ jẹ́ ká gba ẹlòmíì láàyè kan wọ́n pè wọlé thank you ẹ ṣé.
jẹ́ kí gba ìpè ẹyọ kan sí kí máa lọ ẹ ṣé o ẹ ti wà lójú òpó bàbá ẹ ti wà lójú òpó. ẹ káàárọ̀ láti Libya láti ń pè. ẹ ṣeun bàbá mi láti Libya kí lẹ ṣe rọrọ sí ṣé ká máa lọ dìbò 2023 ṣé constitution 1999 ṣẹ́yìn náà lọ́wọ́ sí. àwọn kan tó ṣẹlẹ̀ ni wípé ẹnu ò sí. ok. tá a bá sọ wípé a ní dìbò àdẹ̀ nìkan tá a plan sílẹ̀ ìbò máa wáyé. ok. nǹkan tó ṣẹlẹ̀ ni pé orú àwa Yorùbá ẹ̀ tá à ń sọ̀rọ̀ tá à ń sọ pé a fẹ́ lọ tí ò bá sí pé a ní àwọn organisation kan àwọn gúrùpù kọ̀ọ̀kan àwọn ilé lọ́wọ́ fún àwọn báyìí sẹ́ẹ̀rí tí ìbò yọ máa wáyé bí a máa sọ̀rọ̀ lójoojúmọ́ báyìí ọdún máa gorí ọdún ni tá a bá fẹ́ mọ̀ pé ìbò yíyọ àfẹ́ kó wáyé nínú àwa Yorùbá a máa ní àwọn organisation kan tó yẹ pé àwọn ilé ló máa wà fún pààyàn o àwọn ilé ló máa wà fún tún ayé èèyàn ṣe o a dẹ̀ máa ní àwọn tó yẹ pé ìbò tó fẹ́ ṣe yẹ a máa prepare de wọn anybody tó bá ti wá campaign ní Yorùbá nígbà tákàrà òyìnbó bá yanjú ẹ̀ tó já sí wẹ́lẹ́wẹ́lẹ́ wọn mà ní wá sọ̀nà ọ̀dọ̀ wa pọ́n wá fẹ́ wá campaign. ṣùgbọ́n tá a bá ní gbogbo pé a plan gọ́ọ̀mẹ̀ntì náà plan gọ́ọ̀mẹ̀ntì ní àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n láwọn apààyàn tiwọn lọ́tọ̀ wọ́n láwọn tó ń túlù ṣe lọ́tọ̀ wọ́n láwọn tó ń báyàn wí lọ́tọ̀ tá a bá ti ní gbogbo òye pé bóyá owó tá à ń dá síbí kan o nǹkan àwọn ilé wà fáwọn báyẹn àwọn tó máa kọ lẹ́tà sáwọn ọba lélẹ̀ wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ tá à ń sọ fún yín tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ à ń fún yín ní wọ́nì torí nígbà bá máa yabò yín nínú ilé yín láàfin yín èkì í sojú lásán o wọn ní rí yín gbé gba ẹ̀yìnkùlé lọ o. so tá a bá ti ní gbogbo plan yẹn. ọ̀rọ̀ ńlá nẹ́tíwọ̀kì. wọ́n ní yàtọ̀ náà ilẹ̀ Yorùbá pé wọ́n fẹ́ wá kàǹpé o ìbò máa sá lọ bí a ṣe lè ṣe nìyẹn tá a bá ti ní pé àkàrà fẹ́ tú wọn lóríṣiríṣi kò sí bí a ṣe lè ṣe ìbò máa wáyé. ẹ ṣeun bàbá mi. nǹkan tí mo ní sọ ń tèmi nìyẹn. thank you sir. ẹ gbọ́ nǹkan tí bàbá ẹ sọ báyìí. ọ̀rọ̀ ńlá nìyẹn o ó jọ ìsọkúsọ lójú ẹlòmíì bẹ́yẹn ṣe mọ̀ pé ẹnu lásán ò lè sọ pé a ní dìbò kò yé yín bọ̀ gbogbo wa lè boycott ẹ̀ kọ̀rọ̀ yé yín torí ó ní òfin kan ṣe mọ̀ pé fún àpẹẹrẹ ìbò tán dì ní Amẹ́ríkà báyìí ó lóye ibi ṣe mọ̀ pé ibi tí fún àpẹẹrẹ bóyá state wa jẹ́ 36 bóyá ẹnìkan kó 20 àbó kó 36 ó lóye ìbò tó yẹ kó jáde láwọn ìgbèkùn wọ̀nyí tí ò bá ti jáde ìbò yẹn kò ní ìtumọ̀ ṣùgbọ́n pẹ̀lú 1999 constitution kò sí tútọ̀ lè pa òun ni bàbá tó pè gbẹ̀yìn yẹn tó ń sọ. tá a bá sọ pé a ò ṣe báyìí a gbọ́dọ̀ tún máa múra nídàkejì ẹ̀wẹ̀ torí wèrè ìta la ṣe tún ní wèrè ilé kò jẹ́ bó ti jẹ́ èmi mìíràn pẹ̀rẹ̀kẹ́ mi múyà ní tèmi o ojú òní tiwa o a ṣe Elédùmarè ojú òní tiwa ayé òdẹ ní yọ̀ wá mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti mo gbàgbọ́ nínú gbogbo ọmọ Odùduwà gbogbo ọmọ Odù tó dá ìwà ní gbogbo àgbáńlá ayé mo gbàgbọ́ nínú yín lọ́pọ̀lọpọ̀ pé obìnrin tí Fúlàní fìyà jẹ yìí wípé ìyà ò ní jẹ gbé mo dẹ̀ ti ń pe Ṣèyí Mákindé mo dẹ̀ mọ̀ pé bàbá ọmọ ni kò ní fi obìnrin yẹn sílẹ̀ láláì kò ní jẹ́ kán fi ojú ẹ̀ wí náà ibi mo dẹ̀ gbàgbọ́ nínú gbogbo àwọn ọmọ àwọn tí ó wo ètò mi tán gbàgbọ́ nínú ìpè mi pé bank account tí mo fi síwájú yẹn pé wọ́n ò fi ran Ṣàráfà Ìfẹ́ kì í ṣe account number mi o account number obìnrin yẹn nìyẹn o mi ò kì í béèrè owó lọ́wọ́ èèyàn tèmi o account number obìnrin yẹn kò dẹ̀ kèmí kò sọ fún mi pé ẹjọ́ sáyẹ̀ bá mi gbowó lọ́wọ́ èèyàn rárá o kò bá mi sọ bí ọkàn mi ṣe fẹ́ wípé ká ràn án lọ́wọ́ òun ni mo ṣe sọ lórí ètò lónìí àwọn Fúlàní àwọn náà jẹ gbogbo oko ẹ̀ torí pé ó jẹ́ obìnrin tó tún lè lọ ṣiṣẹ́ oko ó múná lọ́kàn mi lọ́pọ̀lọpọ̀ kò ń ṣe ọ̀lẹ so bó ṣe jẹ́ nìyẹn ìdí nìyẹn tí mo fi sọ pé ẹ jẹ́ ká ràn án lọ́wọ́ ẹjọ́ ohunkóhun tó bá ti ní fi sí inú àkáǹtì yẹn fún obìnrin yẹn kó máa dúpẹ́ bẹ́ẹ̀ ni